káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délérò, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. Àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. ẹ fẹ́ MC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. Ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. Event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lẹ̀ ṣe fẹ́ ṣènáwó yín. ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí. gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization, ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ́sì rí pé rere lolúwa. tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí. gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization, ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ́sì rí pé rere lolúwa.
Nagode, yes. Nagode, yes. Nagode. Morning, all right now. Ọba tó lọ kárí ayé wọn ò rẹ́ni tá a lè fọlọ́wọ́n ọba mi wé kò sẹ́ni tó dàbí rẹ̀ ọlọ́wọ́n ọba mi ìbà rẹ̀ lónìí. Ọba tó lọ kárí ayé ọba tó lọ kárí kése ológo ńlá ọba mi tí gbogbo ayé ń forí balẹ̀ fún. Alápá kábíkábí alápá rọ́bìrọ́bì ọlọ́wọ́n ọba mi náà ní jẹ́bẹ̀ òkèlè gbòǹgbò tó ṣọ́ àtàjẹ́ ò lè gbé mi bàbá mi tó kúnlẹ̀ kúnnà bí ìpín omi kábíyèsí rẹ̀ olódùmarè. Èmi ò tí ì rẹ́ni tó dàbí ọlọ́wọ́n ọba mi wọn ò rẹ́ni tí mo lè fọlọ́wọ́n ọba mi wé ọba mi aláwẹ́nu àṣásí ọlọ́wọ́ tí tẹ́wọ́ lágbẹ̀ndẹ́kẹ́ ọba mi lánàá lónìí ọba tó lànà tó lòní ọba tó lọ́jọ́ gbogbo kìnìún láti gbọ́ tí fẹkùn ayé ya pẹ́rẹpẹ̀rẹ ọlọ́wọ́n ọba mi ìbà rẹ̀ lónìí ọba tó dá wa sí tilétilé ọba tó fọgbọ́mọgbá orí ọlọ́wọ́n ọba mi tó forí ọ̀fẹ́ rẹ̀ fún wa ìbà rẹ̀ lónìí akọ́dá ayé ọba mi aṣẹ̀dá ọ̀run ọba tó fọgbọ́mọgbá orí ọba mi tó mọ orí ìjímẹ̀rẹ̀ tí ò gbọ́dọ̀ túká ọba tí mo rí ọmọ dáfedáfe ìbà rẹ̀ lónìí kábíyèsí rẹ̀ ọba tó dókè tó dálẹ̀ ọba tó dá àárín gédégbé ọba tó níwájú tó lẹ́yìn ọba tó lòkè tó nílẹ̀ ìbà rẹ̀ lónìí kábíyèsí ọba mi àtẹrẹrẹ kárí ayé. Kò bí ẹ̀wọ̀n kò bẹ́ẹ̀ nìkan bẹ́ẹ̀ lẹ́nìkan ò bí ìbà rẹ lónìí kábíyèsí rẹ o ọba mi tó lọ kọrin kése. ìbọn ọlọ́wọ́ ọba mi náà lákọ̀ọ́kọ́ jú lórí ètò lónìí tòró náà lọ pa wọ́n mọ́tò dá wá sí ọba tó forí ọ̀fẹ́ rẹ̀ fẹ́mi àti yín ọlọ́wọ́ ọba mi tí ò fi wá ṣòkú ọba tí ò pè wá lòkú ọba tí ò jẹ́ wọ́n fèmí àti ń ṣe lòmíì ọba tí ò jẹ́ kíbi ó tọ́ sí wa kò jẹ́ kí bànújẹ́ kó wọlé wa àdúpẹ́ fọlọ́wọ́ ọba mi lónìí o ìbà rẹ ọba tẹrẹrẹ kárí ayé.
My Jesus is in control. He's in control. He's in control. Master Jesus is in control. Atawale tu àti Yesu atawale. Ìbá lọ́wọ́ bá mi ìbá gbogbo ẹ̀yin èèyàn pátápátá tí ń bẹ níkàlẹ̀ gbogbo ẹ̀yin bàbá ilé ọmọdé ilé obìnrin ilé ọkùnrin ilé gbogbo ẹ̀yin ìyá ilé bàbá ilé mo kí yín o. Ìbà náà ni mojú kí n tó mọ́ ọ lọ lórí ètò fún tòní. Mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà ọmọdé àgbàlagbà, mojúbà gbogbo ewu orí, gbogbo ọmọ oyún inú àṣẹ ẹ̀dí, gbogbo ọmọ ìrìnsẹ̀ pátápátá. Ìbà náà ni mo mọ̀ ṣe lórí ètò lónìí kí n tó mọ́ ọ lọ. Atawale tu àti Yesu atawale. He's in control. He's in control. Mo kí yín lọ́kùnrin lóbìnrin, mo kí gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bẹ nínú ilé yìí, mo kí gbogbo orí adé pátápátá, gbogbo èjìgbà rọrùn lẹ̀kẹ̀, mo kí gbogbo ẹ̀yin kábíyèsí o, gbogbo ẹ̀yin orí adé pátápátá mo ṣe bà lónìí. Gbogbo ẹ̀yin èjìgbà rọrùn lẹ̀kẹ̀ mo kí yín ò lọ́ba lóyè lóyè, gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlùlù, gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí aláfẹ́, gbogbo ẹ̀yin bọ̀rọ̀kìnní ọlọ́rọ̀, mo kí gbogbo ẹ̀yin wòlíì ńláńlá àáfà ńláńlá, gbogbo ẹ̀yin ṣéèkì, gbogbo ẹ̀yin ìmáàmù, gbogbo ẹ̀yin àáfà, mo kí gbogbo yín o, gbogbo ẹ̀yin prophet and prophetess, gbogbo ẹ̀yin pastor evangelist pátá náà ni mo kí. Mo wá kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, torí pé Yorùbá bọ̀ wọ́n níṣẹ̀ṣe báyìí náà làgbà. Mo kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá pátápátá wípé lágbára Ọlọ́run ọba mi yóò mọ̀ ju gbogbo wa ṣe o láṣẹ Èdùmàrè. My Jesus is in control. He's in control. He's in control. Master Jesus is in control. Olúwa. Mo kí gbogbo ẹ̀yin ìyálọ́jà bàbá lọ́jà, gbogbo ẹ̀yin oníṣòwò, gbogbo ẹ̀yin oníṣòwò oníṣòwò, gbogbo ẹ̀yin tajàtajà, ẹ̀yin òǹrajà pátápátá ni mo kí. Mo kí gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba ọkọ̀ ọba àdàbà oníṣọ́ ayé lẹ́sẹ̀ o. Mo kí gbogbo ẹ̀yin ajíwárin, gbogbo ẹ̀yin onímọ́tò pátápátá, gbogbo ẹ̀yin káfíńkátà káfowó ẹ̀rá nǹkan jẹ, gbogbo ẹ̀yin tọkọ̀ṣe mo kí yín o, gbogbo ẹ̀yin télọ̀, ẹ̀yin tó jẹ́ pé tó òbọn bá pín gbogbo ẹ̀ lẹ̀ tán báyìí ó dàbí àkísà ni, àmọ́ bí ọba wá jó gbogbo ẹ̀pọ̀ tán báyìí wà láàyè yóò ṣe rekete ni lọ́rùn. Wọ́n lé èyìnbó ránṣọ ni kò ṣe fítì mọ́ bá wá gbé wọ èèyàn tán báyìí rekete báyìí náà ni ó ṣe lọ́rùn rẹ̀. Mo kí gbogbo yín o báyìí ni mo kí gbogbo ẹ̀yin atóríṣe pátápátá, gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣerun lọ́ṣọ̀ọ́ mo kí yín o, gbogbo ẹ̀yin atójúṣe atáraṣe pátá náà ni mo kí gbogbo yín níbikíbi tí ẹ ti ń gbọ́ mi. Mo kí gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pédépédé nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbálá ayé, gbogbo ẹ̀yin tí mo bá ń wájú, ẹ̀yin tí a jọ jẹ́rọ̀ àtẹ̀yin tí ń bọ̀ lẹ́yìn mi, mo kí gbogbo yín pátá lágbára Ọlọ́run. Èdè báyìí náà láàmú pé àní pààyàn lágbára ṣé Èdùmàrè. Mo kí gbogbo yín, gbogbo ẹ̀yin tẹ̀ ń tajà nínú ilé, mo kí yín òpó ẹ̀kọ́ ọwọ́ ẹ̀ níbikíbi tí ẹ bá wà tẹ̀ tí ń gbọ́ mi tí ẹ ti ń wò mí pé ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi tí ẹ bá wà tí ẹ bá ti ń gbọ́ mi láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn TV. Níbẹ̀ náà lẹ ti ń gbọ́ wa tẹ̀ tí ń wò wá, ìyẹn nílùú London. Níbẹ̀ náà la fi kalẹ̀ sí tà àti ń dábí ẹ̀dùn tà àti ń rọ̀ bí òwe. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá àbàdàn yín authentic náà ní kí yín káàbọ̀ sórí ètò Ọ̀bítébù. Ìyá àbàdàn yín náà rèé one and only presenter yín, a sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tí mọ̀ràn yájú ọmọ yín rèé tí mo pàṣíwájú bàbá ajímọ̀tọ́rọ̀ ẹ̀jẹ̀ wà fún gbogbo UK mi náà ni mo kí yín káàbọ̀ sórí ètò yín, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá. Àwọn míì ọmọ wò wípé ẹbí lálẹ́ la mọ́ ṣe ẹ mọ́ bínú sí mi, bẹ́ẹ̀ bá ń gbọ́ ó yí bírí ó tún yí kan wá o, ó tún yí bírí báyìí náà ni ẹ sá gbà mí bí n bá ṣe rí, ẹ gbà wá, ẹ ti mọ̀ pé ìgbádùn yín náà ni gbìyànjú tiwa. Ó tún jẹ́ méjì mẹ́ta tẹ́ ẹ ti gbọ́, àmọ́ kó lè dá náà la ṣe rò wípé tó bó bá jẹ́ pé lọ́sàn-án gan báyìí náà ni ó fi wá rọrùn, àgbọ́dọ̀ mọ mẹ́tò yìí wá sétí ìgbọ́ yín. Ẹ gbà wá bá àti rí o, kí gbogbo ẹ̀ ó lè mọ dùn kó lè mọ lọ náà ni. Ìwọ̀n tó mú Dábìdì ọba kúrò láàgìjù tó mú lọ sáàfin. Wá ṣe tèmi lọ́sọ̀rí sún wáyé mi, wọ́n rí sún náà sàn. Ìgbé ayé mi lé ní tuntun sí ọ. Ìgbé ayé mi lé ní. Kí ìgbé ayé wa lè nítumọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba mi, ká mọ̀ wáyé asán, ká mọ̀ lọ lọ́wọ́ òfo, kí ìgbésí ayé wa kó nítumọ̀. Ọ̀nà
náà làdúrà tá ń gbà lọ́wọ́ Elédùà ń gbà s'Elédùmarè kígbe ayé wa kọ́kọ́ mọ̀ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ká lápá rẹ̀ láyé kí ipa wa kó nítumọ̀ nínú ayé tá a wà yìí. Mò ń kí gbogbo yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà lẹ já sí yìí. Ètò tẹ́ ń gbọ́ náà ni ètò yín, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi tí ẹ ti ń wò mí, ẹ láǹfààní láti máa gbọ́ wa lórí rédíò wa, lórí TuneIn rédíò, ẹ láǹfààní láti máa gbọ́ wa ń bẹ̀. Bẹ́ẹ̀ ni lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ máa láǹfààní láti máa gbọ́ wa ń bẹ̀ lórí wẹ́bsáìtì wa. Lórí Facebook wa Ìbílẹ̀ Rédíò Tiwantiwa Television ẹ máa gbọ́ ẹ máa wò wá lórí péèjì wa Ìbílẹ̀ Rédíò and TV Ìbílẹ̀ Rédíò and Television Tiwantiwa UK ẹ máa gbọ́ mi ẹ sì máa wò mí live and direct lórí ètò. Ẹ bá mi share fídíò yìí, ẹ bá mi share, ẹ bá mi pín, ẹ bá mi invite ẹ fáwọn olólùfẹ́ yín káwọn náà rè kí wọ́n àjọ gbádùn ètò tọ̀sán yìí tí mo pè ní ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Ìyẹn ò ní lè ṣe wa Ìbílẹ̀ Rédíò Television náà lẹ ti ń gbọ́ wa tẹ̀tí wò mí. Ìpele mẹ́ta náà ni ìpele ètò yìí ló pín sí. Ìpele àkọ́kọ́ òun náà ni ìpele ọ̀rọ̀ ìṣítí wa. Ìpele kejì òun náà ni ìdílé aláyọ̀. Ìpele kẹta náà ni àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbi tí a ti jọ mọ́ fomijomi tó rọrùn lórí ètò. Mo kí gbogbo ẹ̀yin ọmọ iléèwé pátápátá pé ẹ kú ìpadàbọ̀ sí ẹnu iléèwé yín. Ọgbọ́n ìmọ̀ àtòyé Ọlọ́run ọba mi yóò fi fún yín o, yóò jogún ìmọ̀ fún yín lágbára àkàyè báyìí náà lẹ́ẹ̀ka lágbára Ṣẹ́dùmarè. Mo kí gbogbo yín pátápátá. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí gbogbo ẹ̀yin tẹ ọmọ September, ẹ̀yin tẹ ṣọjọ́ bí yín lánàá, tẹ ṣe níjẹta, ẹ̀yin tẹ ń ṣe lọ́wọ́lọ́wọ́ lónìí, àtẹ̀yin tó ń bọ̀ lẹ́yìn, àkí gbogbo yín pé igba ọdún kan náà ni ó ẹ̀mí gbogbo wa yóò ṣe púpọ̀ ọdún láyé láàyè àti ní ààyè ìdẹ̀ra lágbára àṣẹ Èdùmàrè lágbára títóbi Ọlọ́run ọba. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ṣègbéyàwó lópin ọ̀sẹ̀ yìí, mo kí Mr and Mrs Ajibade, gbogbo ẹbí Ajibade, mo kí gbogbo yín pé ẹ kú àṣeyẹ sí ìgbéyàwó ọmọ yín ètò lọ ní òpin ọ̀sẹ̀ yìí lágbára Ọlọ́run èrè tó pọ̀ òun náà ni a jẹ́ ń bẹ̀ lágbára Ṣẹ́dùmarè. Mo sì kí ọkọ àtìyàwó náà pé lágbára Ọlọ́run ọmọ alálùbáríkà Ọlọ́run ọba yóò fi jíǹkì yín o. Ìyàwó kò ní ẹ̀yìn ìyàwó ò ní mẹ́ni lágbára Ṣẹ́dùmarè. Mo kí ìdílé ìyàwó náà pé àwọn náà wọ́n kú oríire. Lẹ́yìn bá fọmọ fọ́kọ oríire ńlá ni tọ́mọ èèyàn ṣe dáadáa lójú èèyàn téèyàn sì sin lọ lé ọkọ kódà kẹ́yìn mọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ni. Mo kí gbogbo ìdílé ìyàwó àti ìdílé ọkọ tí ẹ bá ń gbọ́ Ìyá Ìbàdàn authentic náà ní kíyín láti lè ṣẹ̀wà Ìbílẹ̀ Rédíò Television. Mo kí gbogbo ẹ̀yin ọlọ́mọ tuntun jòjòló, gbogbo ẹ̀yin tí ẹ ń ṣòkú àgbà lópin ọ̀sẹ̀ yìí àkíyín o agbára ọmọ rere yóò gbẹ̀yìn kó wa gbogbo wa láṣẹ Èdùmàrè. Orí ètò náà lẹ já sí yìí. Ìpele àkọ́kọ́ lórí ètò náà ni ìpele àkọ́kọ́ tí mo pè ní ọ̀rọ̀ ìṣítí. Àwọn kí n tó máa lọ ẹ jẹ́ kí n kí àwọn èèyàn mi Ambi Flourish Ayọ̀míkún mo rí ọwọ́ yín ẹ ṣé àdúpẹ́. Iyọ̀ọ́lá Bello Tìjání mo rí yín òun ní Ìyá Ìbàdàn kú òde ìyàwó lásátọ̀dé o, wọ́n ní òde ayọ̀lá ó máa lọ pẹ̀lú ògo Ọlọ́run àmì àṣẹ Èdùmàrè ṣeun bàbá mi ara àwọn tá a jọ kọ́wọ́ pọ̀ níbi ìgbéyàwó lọ́jọ́ sátidé nù. Ìyá mi Àbẹ̀kẹ́ Kẹ́hìndé wọ́n ní ẹ kú ètò Ìyá Ìbàdàn ọ̀sán lẹ fètò sí bẹ́ẹ̀ ni ìyá mi gẹ́gẹ́ bíi tí mo kọ́ wí torí pé alẹ́ tà ń ṣe ẹ̀rí wípé tó jọ méjì mẹ́ta tẹ́ gbúrò mi àmọ́ ọ̀nà fún náà lọ́nà ọ̀run ó tún yí bírí bẹ́ẹ̀ ni ìyá mi ẹ̀ṣẹ́ àgbà wá bá a bá ti rí a ó sì máa wá a mọ̀ ṣe lọ́sàn-án báyìí títí ìgbà tí Ọlọ́run tún fi fún wa lórí ọ̀fẹ́ tá a tún fi padà sálẹ̀ àmọ́ kọ́mọ̀dà pé ẹ̀ ti ẹ̀ gbọ́ rétò ẹ̀ ṣe wá mo ṣe tó kà fi sí ọwọ́ ọ̀sán bá ẹ̀ mọ́ bínú sí wa ẹ̀ gbà wá bá a ti rí. Abala àkọ́kọ́ lórí ètò yìí náà ni mo pè ní abala ọ̀rọ̀ ìṣítí kí la fẹ́ fi ṣera wa létí lónìí. Ó tó fẹ́ fi ṣera wa létí lórí ètò fún tòní òun náà ni mo pè ní ta ni èmi àti yín, ta lèmi àti yín ta àti gbé dìde, ta ló ti tara èmi àti yín tó ti tara wa dìde. Ǹjẹ́ ẹnìkan kan tiẹ̀ wà tó lè tọ́ka sí àwa tó lè tọ́ka sẹ́mi àti yín wípé lágbájá yìí ló fà mí lọ́wọ́ sókè débi tí mo dé yìí, lágbájá yìí ló ràn mí lọ́wọ́ tí mo fi débi tí mo dé lónìí. Ǹjẹ́ ẹnìkan kan tiẹ̀ lè sọ nípa tiyín dáadáa? Ǹjẹ́ àti ẹ̀rẹ́ni tó lè sọ̀rọ̀ nípa tiyín
tó lè sọ wípé lágbájá ó kópa rere nínú ayé mi. ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì ló wà tó jẹ́ wípé wọ́n ti wà lókè àgbà àmọ́ tó jẹ́ wípé àti wá ran ọmọlàkejì lọ́wọ́ ó dìṣòro fún wọn. yálà ó lè jẹ́ nínú ẹbí, ó lè jẹ́ àbúrò rẹ, ó sì lè jẹ́ ẹ̀gbọ́n rẹ, ó lè jẹ́ ọ̀rẹ́, ó lè jẹ́ ojúlùmọ̀, ó lè jẹ́ alábàágbé. ǹjẹ́ wọ́n tiẹ̀ nípa kankan nínú ayé ọmọlàkejì rẹ? ọ̀pọ̀lọpọ̀ àwọn míì ló wà tó jẹ́ wípé wọ́n lówó, wọ́n lọ́lá, wọ́n níyì, àmọ́ ìmọ̀tara wọn nìkan ni wọ́n mọ̀. ìlú bámúbámú la yó, àwa ò mọ̀ pé bí ẹpẹmọ ẹnìkan kan ni làwọn máa ń lù lójoojúmọ́. ǹjẹ́ nìkan tiẹ̀ tara tiẹ̀ dìde bí? ǹjẹ́ o tiẹ̀ fa ẹnìkan lọ́wọ́ sókè rí? ǹjẹ́ àti ẹ̀lẹ́rẹ́ni tó sọ nípa tiẹ̀ wípé tí ìbá ṣọlá lágbájá, tí ìbá ṣọlá àtàmọ̀dù, mo lè mọ́ débi tí mo dé lónìí. ǹjẹ́ arẹ́ni tó lè sọ bẹ́ẹ̀ nípa tiẹ̀ bí? Tèmítọ́pẹ́ T-boy mo rí yín lórí ètò, ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò yìí. bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi, ẹ máa bá mi ṣíà fídíò yìí, ẹ máa bá mi ṣíà rẹ̀ káwọn èèyàn wa káwọn náà lè láǹfààní láti gbọ́, àti pàápàá fáwọn tó bá jẹ́ wípé wọ́n bá dé láti ibi iṣẹ́, àwọn náà ó lè bá níbẹ̀. ǹjẹ́ arẹ́ni tó lè sọ nípa tiẹ̀ pé ó ṣe dáadáa fóun? ẹlòmíì èsì ẹ̀ fẹ́kẹ́ kọ́mọlàkejì ó tóun, káwá ní èmi ń gun mọ́tò, lágbájá náà wá fẹ́ máa gùn. Ọlọ́run má jẹ́ ṣémi àti ọjọ́ máa wá fi gágágá ni, èmi àti ọjọ́ máa wá lo nǹkan kan náà. Ọlọ́run má jẹ́ àríná kàn ga. àwọn kan wà bẹ́ẹ̀ tí wọn kì í fẹ́ kí ọmọlàkejì ó tó wọn. àwọn kan wà bẹ́ẹ̀ tí wọn kì í fẹ́ kí ọmọlàkejì ó gòkè àgbà. ẹ̀gbọ́n mi gan kò tiẹ̀ gbàdúrà káàbúrò òun ó ní láárí tóun. àbúrò mi gan ò gbàdúrà kẹ́gbọ́n òun ó tóun láéláé bí kò mọ̀ wá kànlẹ̀kùn lé rẹ̀ lójoojúmọ́ ni. ta lèmi àti yín? ta ló ti pàṣẹ wa jẹ́ èèyàn? ta làwa ràn lọ́wọ́? ta lèmi àti yín tá a fà sókè débi pé òun náà ó lè mọ tọ́ka sí wípé ọpẹ́lọpẹ́ lágbájá nínú ayé mi. ẹ máa jẹ́ àlùfà nípẹ̀lẹ̀ o. ẹ tún mọ́ bí ẹ bá mi náà sọ̀rọ̀ nítorí bàbá ẹ má sọ pé mo la ṣe mọ̀ tó dé bàbá ṣe ní bàbá èdè mo dóde orin tuntun. òkè àgbáyé mọ́kùnrin yẹn máa jẹ jábọ́ ẹ bá ń gbé kí n bá o. òkè àgbáyé mọ́kùnrin yẹn máa jẹ jábọ́. ìyá mi òkè àgbáyé mọ́kùnrin yẹn máa jẹ jábọ́ ẹ tún gbé kí n bá o. òkè àgbáyé mọ́kùnrin yẹn máa jẹ jábọ́. òkè àgbáyé mọ́kùnrin yóò àìdé kọ̀mọ́ńdà ẹlẹ́dà pé bàbá jẹ jábọ́ ìfọ̀ máa dàbí bàbá ọlá ń ṣílẹ̀ o. ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí. ọ̀pọ̀lọpọ̀ ló ti wà lókè àgbà àmọ́ tí wọn ò fẹ́ kọ́mọlàkejì wọn ó débẹ̀. ọ̀rẹ́ méjì ó mọ bára wọn rìn báyìí, ìkan ó mọ rí jẹjẹ pé yóò mọ yọni bí ọjọ́ àmọ́ ọ̀rẹ́ rẹ̀ ó sì mọ lálàṣe lẹ́gbẹ̀ẹ́.
àmọ́ nǹkan tínú rí ó mọ̀ dùn sí ni wípé ó dìgbà tó bá wá bá òun tó bá ti wá bá òun ìjọ tó bá ti wá tọrọ 1 naira tó tọrọ 2 naira òun ó mọ̀ fi lé lọ́wọ́ ṣé tó bá ti wá dípò náà tóun bá ti wá fọ̀nà hàn tóun náà ti wá dẹni tó jẹ́ pé òun náà àwa máa ṣakọ sí òun àwa máa bóun figagbága ẹlòmíì ò fẹ́. ta ló ti pa tiẹ̀ dìde lónìí? ta ni wọ́n ràn lọ́wọ́? ta lèmi àti yín fà lọ́wọ́ sókè débi wípé kóun náà ó tójú kóun náà ò lè dojú bọ́ kó lè dángájíá láàyè ara rẹ̀ wípé èyí tí mo tiẹ̀ mọ́ lọ bá lágbájá lójoojúmọ́ n ò ní lè lọ bá mọ́ èmi náà ti wà láàyè ara mi láti mọ ṣe nǹkan tí mo bá fẹ́ fúnra mi. ẹ jẹ́ ká wò ó lónìí, ẹ jẹ́ ká ronú wò lónìí, ta ló ti pàṣẹ mi àti yín dìde? wọ́n lé níyàn burúkú náà ló bẹ èèyàn rẹ̀ jẹ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà làwọn èèyàn ti ràn lọ́wọ́ tó jẹ́ wípé wọ́n ti fi bí iṣó lóore wọ́n fi gígùn olóore wọn lójú. ẹ ṣeun fún mi Florence Joseph mo rí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ kú ọjọ́ ajé òní ọlọ́wọ́n bá mi yóò jẹ́ kí ara jẹjẹun lágbára ṣéèdùmarè. ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣèyàn lóore tó ti fà lọ́wọ́ sókè tó ti fọ̀nà hàn pé ọ̀rẹ́ mi ò ní fún ẹlẹ́ja jẹ mọ́, àbúrò mi ò ní fún ẹlẹ́ja jẹ mọ́, ẹ̀gbọ́n mi wọn ò ní fún ẹlẹ́ja jẹ mọ́, ìkọ̀wọ̀ náà bí wọ́n ti ń pẹja ni. àmọ́ tó jẹ́ wípé nígbà tó ń tọ̀hún débẹ̀ àtẹjá o àti ìwọ̀ tá fi ń jẹ́já o gbogbo ẹ̀ pátápátá ló jágbàmú ní tọ̀hún lọ́wọ́. ṣé ẹ mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ àti ṣoore fún èèyàn míì yóò ní lára, yóò jẹ́ ìṣòro fúnrú èèyàn bẹ́ẹ̀ láti ran ẹlòmíì lọ́wọ́. àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ni wọ́n ń jẹ́ kí oore kó máa ṣú àwọn tó ní oore ṣe kó jẹ́ kó máa sú wọn. àmọ́ tá a bá ní ká wo dúdú ń fọ̀n á rọra dé egun. tá a bá ní pé ká rò ó pé àwọn èèyàn bí mo ṣe ń fà wọ́n lọ́wọ́ sókè bí mo ṣe ń ṣe oore fún wọn ipe bẹ́ẹ̀ náà ni mo ṣe dáwọ́ dúró. ẹjọ́ ṣáà wá gbọ́n tó Ọlọ́run ọba tó fà wá náà sípò tá a wà. ṣáà gbọ́n tó Ọlọ́run ọba tó sọ wá dé èèyàn tó ń jẹ́ kí àwọn èèyàn máa wá sábà wa. àgbọ́n tó Ọlọ́run ọba tó fi wá sí ipò àti àyè tá a wà ọ̀hún. tá a bá ti wá nírú nǹkan báyìí lọ́kàn tá a ti nírú èrò báyìí lọ́kàn á wò wípé tó Ọlọ́run ọba náà ló ní gbogbo nǹkan lọ́wọ́ àti dáradára àtẹ̀yí tó kù díẹ̀ káàtó Ọlọ́run ọba mi ló ń ṣe ohun gbogbo fẹ́ dà á. ẹ jẹ́ káwa náà ó jókòó ká ronú wò lónìí pé kí làwọn èèyàn sọ nípa tèmi nínú mọ̀lẹ́bí ni nínú ìdílé ni ta lèmi fúnra mi tí mo fà lọ́wọ́ sókè ta lèmi fúnra mi tí mo ràn lọ́wọ́ tí àwọn èèyàn lè sọ wípé nípasẹ̀ lágbájá òun náà ni ẹni yìí ló fi débi tí ó dé yìí. tá a bá ní ká wo ìwà ẹ̀dá tá a bá ní ká máa wo báwọn ènìyàn ṣe ń ṣe kódà ẹlòmíì ò tiẹ̀ ní fẹ́ kí omi rẹ̀ lásán omi tóró rẹ̀ lásán kó bọ́ sẹ́lòmíì lẹ́nu. àmọ́ ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀, ẹ jẹ́ káwa náà fa ẹnìkan lọ́wọ́ sókè lónìí, ẹ jẹ́ káwa náà gbẹ́nìkan dìde lónìí, ẹ jẹ́ káwa náà ẹ̀ǹpáwà ẹnìkan lónìí kóun náà ó lè sọ nípa tiwa wípé lágbájá òun ló jẹ́ kí n débi tí mo dé yìí torí gbogbo tá à ń ṣe ńlẹ̀ pátápátá gbogbo tá à ń ṣe náà ni Ọlọ́run ọba ló ń kọ́ ọ́lẹ̀ fún wa. àwa mọ̀ èyí tá a ṣe tí Ọlọ́run ọba tí ó fi wá jẹ́ káwa gan kí gbogbo iṣẹ́ wa kọ́lọ́run ọba kó dé ládé. ẹ jẹ́ ká rò wò lónìí, ẹ jẹ́ ká jókòó ká pe àròró àti ọ̀dọ̀fin inú wa ta ni ó ní ìdìrànlọ́wọ́ ta ló wà nípò pé kó tara tèmi náà dìde. ẹ jẹ́ ká wò ó, ẹ jẹ́ káwa náà ṣe é torí pé ká lè sọ nípa tiwa wípé a ṣe ohun tá a lè ṣe. ẹ ṣeun ẹ̀yin èèyàn mi lábàlá ọ̀rọ̀ ìṣítí wa níbẹ̀ náà láwa yìí lórí ètò yìí ètò wa Ìdílé Aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá mú pọ̀ náà. ẹ ṣeun ìyá mi fún mi Florence Joseph wọ́n ní thanks I love this program wọ́n ní more knowledge máa ṣe mo dúpẹ́. ẹ ṣeun ìyá mi ojú òní tìyín. Ọpẹ́yẹmí Àríkẹ́ fún mi láyọ̀ ẹ ṣeun ìyá mi mo rí yín bẹ̀ wọ́n ẹ kú dédé àsìkò yìí
ẹ kú ojúmọ́ ire tó mọ́ wà lónìí òní náà ni ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹsàn-án ọdún 2019 ọjọ́ Monday náà lélẹ́yìí tí Yorùbá ń pè ní ọjọ́ ajé Ọlọ́run ọba mi kó jẹ́ ká yára ajé jẹun kárítajé ṣe ajé ògúngúrú sọ kó fi lé wa ṣe bùgbé ká lájé lọ́wọ́ ká mọ̀ bà wọ́n lájé lọ́rùn àmì àṣẹ Èdùmàrè lórí ètò yìí náà láwà yìí abala kejì lórí ètò ọ̀nà ni abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ àtìyàwó tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé tá a ti máa ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ẹbí láàrin ọ̀rẹ́ láàrin mọ̀lẹ́bí ọ̀nà ni a máa ń gbéyẹ̀wò ní abala kejì lórí ètò tí ṣe abala ìdílé aláyọ̀ àmọ́ abala àkọ́kọ́ èyí tá à ń gbéyẹ̀wò lórí ètò náà ni abala ọ̀rọ̀ ìṣítí wa tá a pè ní ta ni wọ́n fà lọ́wọ́ sókè ta ló dìde látara tiẹ̀ mò ń bọ̀ náà. Ẹ̀dá mi kó máa jẹ ìyá bàjẹ́ àìrè o. Ọ̀pọ̀lọpọ̀ lọ́yọ̀ orí gbẹ̀ngà bọ́lá ń ṣiṣẹ́ lọ́kọ̀. Bí ó bá lè rẹ́yìn mú a kì í ṣe ọ̀rẹ́ lórí. Ọ̀pọ̀lọpọ̀ lọ́yọ̀ orí agbálẹ̀ ọjà. Tó jẹ́ wípé ẹ̀rí oní òsì sotáì yóò sotáì mọ́rùn kókókó ní bí bá ṣe ń gba sálárì ọ̀hún kò ní mọ ibi tí ọmọ dà sí yóò kàn sámọ̀ pé òun ń ṣiṣẹ́ ni ibi tí wọ́n ń bọ́ tọ́wọ́ ọ̀hún bọ́ sí kò ní mọ̀ àmọ́ torí pé orí wípé ká túlù ṣe ká tún agbègbè ṣe ńlórí tó yàn wálé ẹ̀yin ẹ̀ mọ̀ wá wò ó ìjọ tó bá ti wá rẹ́ni sọ fún báyìí ó lè jẹ́ wípé àwọn environmental sanitation lásán ní ọkàn darapọ̀ mọ́ wàláì wọ́n máa wò báyà pé àbí lágbájá ìtì mú nǹkan míì mọ́ ni ṣeéṣe ká tún lù ú ṣe ká gbálẹ̀ ká ṣe gbáyìí náà ló ṣe tẹ́ ẹ kọ́lé tẹ́ ẹ ralẹ̀ ó ti tẹ́ǹdì ni àmọ́ torí wípé kádàrá rẹ̀ ibi tá a kọ́ mọ́ pé yóò ti là tí ó ti lù ọ̀pọ̀lọpọ̀ ní ṣiṣẹ́ oúnṣẹ́ àmọ́ tí yóò tètè fura wípé níbo ni ẹlẹ́dàá àwọn ń gbé òun lọ níbo ni kádàrá àwọn yàn mọ́. iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn tiwantiwa lára àgbàyídá tó fìdí kalẹ̀ sílùú London ní United Kingdom níbẹ̀ náà láwà yìí tẹ́ ẹ ti ń gbọ́ wa tá a ti ń dàbí ẹ̀dùn tá a ń rọ̀ bí òwe lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala àkọ́kọ́ náà ni abala ọ̀rọ̀ sí tiwa tá a pè ní ta ni wọ́n fà lọ́wọ́ sókè ta ló dìde látara tiẹ̀. bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí aago kan náà lọ aago méjì náà ló ti kù ìṣẹ́jú mọ́kàndínlógún aago méjì ló kù ìṣẹ́jú mọ́kàndínlógún láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV. tètè rẹ́ ni wí fún wa láì ọlọ́mọdé ó ṣiṣẹ́ lásán ọlọ́mọdé ó ṣe lásán kó tó di wípé yóò pẹ́ gbogbo ohun tá a bá fẹ́ ṣe ẹ jẹ́ ká máa béèrè wò lọ́wọ́ orí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ẹlẹ́dàá wa ẹ jẹ́ káwa náà ó gbé nìkan sókè lónìí ẹ jẹ́ kẹ́nìkan kó tara èmi àti yín dìde ẹ jẹ́ káwa náà ó fa ẹnìkan lọ́wọ́ sókè lónìí ẹ jẹ́ ká ran ẹnìkan lọ́wọ́ yálà ó mọ̀ọ́rẹ́ kò mọ̀ọ́rẹ́ ẹ jẹ́ àfìlì òkú ilẹ̀ fọlọ́run bá a bá ṣoore fẹ́yàn dúdú ó di dandan kéèyàn dúdú kọ́ má jẹ́ èèyàn dúdú náà ni ó san fún wa kọjá láwọ̀ funfun ni ó san àmọ́ ẹ jẹ́ kẹ́nìkan ó tara wa ti dìde lónìí ó lè jẹ́nu ọmọ ìyá wa ó lè jẹ́nu ọmọ bàbá ó lè jẹ́ láàrin ọ̀rẹ́ ó lè jẹ́nu mọ̀lẹ́bí
ó lè jẹ́ lágbègbè tí ó lè jọ́ mọ́ ẹ̀kọ́ṣẹ́ tí ń kọ́ṣẹ́ lábẹ́ wa ẹ jẹ́ kí á empower ẹnìkan lónìí ẹ jẹ́ kí ẹnìkan náà ó sọ pa tiwa wípé ọpẹ́lọpẹ́ lágbájá ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ lágbájá tí mo fi débi tí mo dé yìí ẹ jẹ́ kí wọ́n lè sọ nípa tiwa náà ẹ jẹ́ kí ènìyàn ó jẹ́rìí wa kọ́lọ́wọ́ ọba náà ó sì jẹ́rìí wa pé tó lágbájá yìí kódà ó ṣe débi tó lápẹẹrẹ ẹ jẹ́ ká ran ẹnìkan lọ́wọ́ lónìí ẹ jẹ́ káwa náà ó gbé nìkan dìde ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbàárà ló wà níta tẹ́bi ń pa wọ́n kódà bó bá jẹ́ kóńgò ráìsì kan làwa bá lè sè tá a dín ta sí tá a wá gbé bóyá abọ́ sínú àwọn ọjà ni tá a wá wò pé oníbàárà yìí ẹ̀ tá a pín fún wọn àwa náà a ti ṣe fẹ́nìkan nù ọ̀pọ̀lọpọ̀ ló wà lẹ́gbẹ̀ẹ́ títì tán sùn tẹ́bi ń pa wọ́n ẹ jẹ́ káwa náà wò ó bó jẹ́ kóńgò rẹsì kan lọ́lọ́run bá ràn wá lọ́wọ́ káwa náà dà sílé náà ká rata ká dé sí i ká gbé bọ́ sí gbòòrò ká fún àwọn èèyàn tẹ́bi ń pa àwa náà ti ṣe fáwọn èèyàn nu bójá aṣọ kan làwa ní tá a lò mọ́ àwọn aṣọ tá a lò mọ́ ká bọ́ síta ọ̀pọ̀lọpọ̀ ló wà ń ta tó jẹ́ wípé wọ́n rìn òhò tí ò sáṣọ lára wọn káwa náà rèé ká fi ta wọn lọ́rẹ àwa náà ti ṣe oore kan fún èèyàn nu a ti ṣoore fún èèyàn láti empower ẹnìkan nu torí pé aṣọ tí ò rí wọ̀ ó ti rí dàbóra kódà bá àfẹ́ káṣọ ara wálẹ̀ bó jẹ́ ká bọ́ síta ìlú náà ń ta àǹkárá bó jẹ́ àǹkárá ni ẹ̀yìn kínní bó jẹ́ àwọn stuff ni kámú kára ẹgbà ẹ lọ rán àìmọye àwọn àgbàlagbà àìmọye àwọn arúgbó lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń bẹ níta tí wọ́n ń tọrọ bárà ẹgbà bó jẹ́ 200 ní bó jẹ́ 500 ní ẹ fi lé lórí ẹgbà kẹfì rán àwa náà ti ṣe nù ẹ mọ̀ jẹ́ àkàn jókòó kákáwọ́ gbéra ká mọ̀ wá wò wípé tẹ́ ń bàjẹ́ ọ̀kàn mi kí ló kàn mí pẹ̀lú lágbájá bí n bá ti yó ń tèmi tí ebi ò sì ti pa gbogbo ilé mi ìyókù kéré ẹ mọ̀ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ mọ̀ jẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ káwa náà ó wò lónìí káwọ ẹni tí yà ń jẹ ká ràn lọ́wọ́ káwọ ẹni tí ebi ń pa ẹ jẹ́ ká fún lóúnjẹ káwọ rẹni tó gbẹ́ngbẹ́ ẹ jẹ́ ká fún lómi ká rẹni tí ò ráṣọ bora ká daṣọ bò ó àwọn ànábì Ọlọ́run tá à ń tẹ̀lé yìí Jésù gan ó sọ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ó ní nǹkan tẹ́ ẹ bá ti ṣe fáwọn èèyàn nígbà tí wọ́n lé obìnrin náà tó fẹ́ fòróró kú tán lé ó ní kán má lé ó lé yìí tó mọ̀ ọ́n ṣe ló ti ń ṣe fóun yìí ó ní nígbà tẹ́bi ń pa àwọn ẹ̀fọ́n lóúnjẹ ó lọ ògbẹ́ngbẹ̀ àwọn ẹ̀fọ́n lómi ó ní òtútù mú ẹ̀ daṣọ bòun Jésù gan náà wí bẹ́ẹ̀ ó nítorí pé lè wá jẹ́ aṣẹ́wó ó fi owó tó ní lọ fi ra òróró ìkunra ó fi ń kùn ún la ẹ̀wà ń lé ó ní kán fi sílẹ̀ ó lè yí tó ń mọ̀ ó ní ló ń ṣeun ó ní tó o bá ti fẹ́ràn ọmọlàkejì rẹ ó lóò ti fẹ́ràn òun náà nu ó ní tó o bá ti rí ọmọlàkejì rẹ tẹ́bi ń pa tó fún lóúnjẹ ó lóun náà ló ṣe fún ó ní bó bá rí ọmọlàkejì tó gbẹ́ngbẹ́ tó fún lómi ó lóun náà ló ṣe fún ẹ wá wò ẹ dákun kí làwa ń bá káàkiri ẹ jẹ́ ká ronú wò lónìí káwa náà fa ẹnìkan lọ́wọ́ sókè lábala ibi tí a fi àdàgbé ètò abala ọ̀rọ̀ sí tiwa tá a fi sí tòní rèé ẹ jẹ́ káwa náà ran ẹnìkan lọ́wọ́ ká gbọ́ ẹnìkan lọ́wọ́ sókè lónìí ká lè sọ nípa tiwa náà wípé a ṣe wọn tá a lè ṣe abala kejì lórí ètò ó náà ní abala ìdílé aláyọ̀ níbi tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ọkọ ẹbí ará tá a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ mọ̀lẹ́bí tá a ti máa ń gbé yẹ̀wò ní abala yìí òun náà ní abala tá a fẹ́ kán sí báyìí abala ìdílé aláyọ̀ òun náà ní abala tó kàn ẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan kájọ mọ́ gbádùn ẹ̀bùn náà. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Olúwa ló lè tó.
pẹ̀lú ìyàwó ojú Ọlọ́run ló lè tọ́ àìmọye ohun tí ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn àìmọye nǹkan tí ń lọ lágbàáyé ti jẹ́ wípé bàbá tó ti bọ́ ta bàbá tó ti faṣọ bóra ní mo ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn ẹlòmíì. Ọba ló lè tó àmọ́ ká fi lọ́kọláya sílẹ̀ ká má bá wọn dá sí ẹlòmíì rèé bí ilé ó ṣe dàrú ní ọmọ wá inú ti ẹ̀rídùn bó bá ti rọ́pò àtìyàwó tí wọ́n ń dà ń kó tí wọ́n ń tẹ̀léra wọn kiri tí wọ́n ń ṣe me and my husband bọ́kọ mi ò déhùn ò lè jẹun ẹlòmíì ọmọ rí báyìí inú ó sì mọ bí ó ṣe dalé náà rú náà ní ọmọ wáká kọ́lọ́wọ́n ọba kó ṣàánú wa. Abala ìdílé aláyọ̀ náà láwà yìí kí ni tí a gbé wá kí ni tí a fẹ́ sọ lórí orí abala tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ náà ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn nínú ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlàkọjá òun ló wà níbẹ̀ tí ẹ bá rọ́pò àtìyàwó tí wọ́n bọ́ síta tójú wọn gúnrégé tí wọ́n rẹ́rìn-ín músẹ́ ẹ má rò bóyá bẹ́ẹ̀ nìkan náà ló tán sí o lẹ́yìn ilẹ̀kùn mẹ́wàá ń ṣẹlẹ̀ àmọ́ lójú ọmọ aráyé wọ́n mọ̀ gbé kúrò náà ni wọ́n mọ̀ ṣe bí ìgbà tí ò sí nǹkan kan àmọ́ tí ẹ bá tú díẹ̀ wò tẹ́ ẹ súnmọ́ wọn pẹ́kípẹ́kí ẹ rí wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ nínú ilé wọn. ẹ ṣeun Bello Adelani Lukman mo rí yín lórí ètò ẹ ṣeun bàbá mi mo kí yín ẹ káàbọ̀ sórí ètò Ọláwùmí Ọ̀ṣíbódù mo rẹ́yìn náà ẹ̀lẹ́ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò yìí. mẹ́wàá ń ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn ẹni tó kàn báyìí náà ló mọ̀ Ọlọ́run ọba kó má jẹ́ kíbi ó kàn wá. ẹnu ọjọ́ mẹ́ta yìí níbi ìjọ́ méjì mẹ́ta yìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ariwo kan sọ lala fídíò kan ó ń lọ káàkiri tó jẹ́ wípé àgbàlagbà ọkùnrin odidi àgbàlagbà ọkùnrin ó sì ń sunkún kọ́lọ́wọ́n ọba kó ṣàánú fún wa. wọ́n sọ fídíò ọ̀hún wọ́n sọ síta níbi tí arákùnrin yìí níbi tí wọ́n ti ń sunkún wípé kí gbogbo ọmọ aráyé kí wọ́n gbà wọ́n o pé kí wọ́n dákun kí wọ́n bá wọn bẹ ìyàwó àwọn torí pé àwọn ò mọ nǹkan tí àwọn ṣe fún o àwọn ò rórun sùn àwọn ò rí gbá ṣe àwọn ò ráwo ṣe arákùnrin ọ̀hún ò ń sunkún àmọ́ èmi náà fẹ́ kí ẹ gbọ́ bí arákùnrin ọ̀hún náà bí wọ́n ti ń sọ ọ̀rọ̀ wọn mo fẹ́ kí a jọ gbọ́. mo fẹ́ kí Ọlọ́run ní ẹjọ́ ẹ bá mi bẹ̀rù ibikíbi tó bá débi kan kó tú mi sílẹ̀ ẹ bá mi bẹ Abọ́sẹ̀dé Oyinlọ́lá ọmọ Samuel kó jọ kó ṣàánú mi kó rọ láàjọ kan tí ó ṣẹlẹ̀ wọ́pọ̀ pẹ̀lú ẹ̀dùn jẹ́mídé kan ní kó jọ ibikíbi tó bá débi kan kó tú mi sílẹ̀ yóò sọ pé mo fẹ́ fẹ́ mọ́ Ọlọ́run yàn kó jọ ṣùgbọ́n ó ti ṣèkà fún mi kó tó lọ ó ti ṣèkà gbogbo tó lò kó kà lára mi ẹ bá mi bẹ̀rù ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ bí o bá ṣàgídí ẹjọ́ ẹ bá mi bẹ̀ bí o lè sùn mọ́ mo lògùn kò sówó mo lògùn sùn ẹjọ́ ẹ bá mi bẹ̀rù yìí jọ mo bẹ̀bẹ̀ ni ẹ bá mi bẹ̀rù yìí kó jọ kó tù mí sílẹ̀ ẹ bá mi bẹ̀ kó jọ bí tó bá dé mi mọ́ mi ò mọ orúkọ tó ṣe sí mi ẹ
bá mi bẹ̀ mí òróró ṣùgbọ́n oyin fẹ́ pa mí, ẹ bá mi bẹ̀ kó oyin tú mi sílẹ̀, ẹjọ́ mú bẹ̀bẹ̀ ní mi ò bàtà gidi mi ò ní mo fẹ́ mọ́ ìrọ̀rọ̀ ṣùgbọ́n kó wá rí ẹ̀rọ kan tó ṣe fún mi, ẹjọ́ bá mi bẹ̀ ẹ bá mi bẹ̀ mi ò lè sùn mọ́ mi ò lè sùn mọ́ orí mi ti bẹ̀ yìí mi ò lóorun sùn mọ́ mi ò lóorun sùn mọ́ mi ò púpọ̀ gbòòrò ní mo ní omi ò lè sùn ẹjọ́ oyin fẹ́ pa mí ẹjọ́ ẹ bá mi bẹ̀ tó òun náà ni ẹgbọ́ yìí ẹ rí i pé mo sọ fún yín mo ní mẹ́wàá ń ṣẹlẹ̀ pé àìmọye nǹkan ló ń ṣẹlẹ̀ ní ẹ̀yìn ilẹ̀kùn àmọ́ tó jẹ́ wípé tí wọ́n bá bọ́ síta kálukú náà ó tún ṣojú rétérété bí ìgbà tí ò sí nǹkan kan irú èyí tó ṣẹlẹ̀ yìí odidi àgbàlagbà odidi baálé ilé òun ni bàbá wa yìí tí wọ́n pariwo tí wọ́n sọ pé kán dákun àwọn ò láwọn fẹ́ ṣe mọ́ àmọ́ àwọn ò róorun sùn kí wọ́n tú àwọn sílẹ̀ níbi tí wọ́n bá de àwọn mọ́ àmọ́ tá a bá ní ká fojú inú wo ẹ̀yin èèyàn mi kí làwọn nǹkan tó ń fà á tó fi rí dá wípé ìgbéyàwó kì í tọ́jọ́ mọ́ lóde òní tá a bá fojú inú wò ó tá a wò ó lọ sàkàn tá a wò ó lọ sàkún kí ló ń fà á tí ìgbéyàwó tó fi tètè ń dàrú lóde òní nígbà ayé àwọn bàbá wa àárẹ̀ èyí tó ń fẹ́ yàwó mẹ́fà èyí tó ń fẹ́ mẹ́rin tó ń fẹ́ márùn-ún tó sì jẹ́ wípé wọ́n ń bára wọn kalẹ̀ tó jẹ́ pé wọ́n ń bára wọn kalẹ̀ tí wọ́n sì ń darúgbó tí wọ́n ń dògbó kùjọ́kùjọ́ tí wọ́n sì tún mọ́ ọjọ́ ṣe dádì àmọ́ mi àwọn tá a bá wò lóde òní láyé tá a wà yìí ẹni tó fẹ́ yàwó kan gan ìyàwó kan gan kò bá kalẹ̀ wọ́n lò tó ọdún bẹ́ẹ̀ ni wọ́n lò tọdún ẹlòmíì bẹ́ẹ̀ àwọn lò tọdún mẹ́wàá náà lò tọdún mẹ́ẹ̀ẹ́dógún tẹ́ẹ̀fì mọ́ gbọ́ pé wọ́n sí mọ́ ẹ̀yin èèyàn mi irú èyí tó ṣẹlẹ̀ sárákùnrin yìí tí wọ́n ké gbàjarè síta yìí kí làwọn nǹkan tó ń fà á tó fi jẹ́ wípé ìgbéyàwó kò dàbí tàtijọ́ mọ́ ìgbéyàwó kò tọ́jọ́ mọ́ lóde òní divorce ó pọ̀ ní òde tá a wà yìí ó pọ̀ láyé òde òní ó ti divorce ẹ̀ ní o èmi náà ti divorce ẹ̀ o àwọn ọmọ ṣe mọ̀ kí ló fà á tí ìkọ̀sílẹ̀ fi pọ̀ lóde òní láàrin ọkọ àtìyàwó ṣé láyé ìgbà àwọn bàbá wa ṣé ó wà bẹ́ẹ̀ náà ni àbí ojú tí ò tí ì là ni ò jẹ́ ká mọ̀ wípé àwọn bàbá wa ìyá wa àwọn bàbá ńlá wa ńgbà náà wọ́n ń kọra wọn sílẹ̀ ṣojú tí ò tí ì là ni ò jẹ́ kí á mọ̀ ni àbí bóyá kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ nígbà ayé àwọn bàbá wa àbí ká sọ wípé ojú tó là ní ìsìn yìí ọ̀làjú tó wà ní ìsìn yìí òun ló jẹ́ kí orí bó ti rí yìí tí ìgbéyàwó tó fi ń dàrú láìtọ́jọ́ láìtọ́dún láìtóṣù ẹ̀yin èèyàn mi òun náà ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò ní orí ètò yìí ní abala ìdílé aláyọ̀ ẹ ṣeun Adédèjì Aries Adéṣọlá moríyìn Ebenezer Ṣókùnbí mọ̀rẹ́yìn náà o Empress Bímbọ́lá moríyìn ìyá mi ẹ káàbọ̀ sórí ètò Ọ̀túnba Olúyinká Waheed Nurudeen moríyìn ó bàbá mi ẹ kú àṣekù ọjọ́ òbí ẹ̀mí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ọ̀làlà àlàáfíà ẹ̀mí gígùn náà lẹ́ ò fi lo ètò kù lágbára títóbi Ọlọ́run ọba òun náà ni ẹ bá wa dá sí o ẹ̀yin èèyàn mi ojú òpó wa ó wà ní ṣíṣí orí WhatsApp nìkan náà ni ẹ lè pè wá sí WhatsApp only òun náà ni ẹ lè pè wá sí fún ìtì ẹ bá fẹ́ bá wa dá sí ní orí ètò yìí fún tòní kí ni nǹkan tó fà á tó fi ń rí bẹ́ẹ̀ kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ lóde òní tí ìgbéyàwó tó fi tètè ń túká ṣó ń rí bẹ́ẹ̀ nígbà ayé àwọn bàbá wa náà àbí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ṣé ìgbà ojú tí ò tí ì là ní òjá mọ̀ ni pé bóyá wọ́n máa ń kọra wọn lọ láìpẹ́ ọjọ́ àbí ayé òde òní bóyá ọ̀làjú ló fà á tó fi débi tó dé yìí
ẹ ṣeun Gafar Aṣíwájú mo rí yín lórí ètò ojú òpó wa tẹ́ ẹ lè pè sí ìyẹn studio number wa lórí WhatsApp wa ni àti Nàìjíríà o àti Europe o àti nílùú UK yìí o WhatsApp wa òun náà ni ẹ lè pè sí ìyẹn ni +4479 +447459353799 òun náà ni ẹ lè pè sí láti bá wa dá sí ní orí ètò fún tòní ìtẹ́yìn náà bá rí tó fà á àbí nǹkan ibi tó bá gbà kọjú sẹ́yìn náà tẹ̀ bá lérò pé òun ló ń dá gbogbo wàhálà yìí lẹ̀ tí ìgbéyàwó tó fi ń túká ẹ wọ́rú ohun tẹ́ ẹ gbọ́ tí mo gbé sí etí ìgbọ̀nyìn ìtanà sáfẹ́fẹ́ ẹ gbọ́ bí arákùnrin tí wọ́n ti ń pariwo ohun tó pamọ́ lójú ènìyàn kedere báyìí náà ni ní ojú Ọlọ́run ọba ẹ ṣeun Bello Adelani àti píìnì nọ́mbà yìí àti píìnì ẹ̀ síta +447459353799 náà ló gbé pè ojú òpó. ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má torí àkọ́tẹ̀kù wípé yẹ. kókó jáde lọ́rọ̀ ìlera ilé kíkálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ lóye. ní ṣíṣí báyìí láti pè wọlé tẹ̀yin náà bá fẹ́ bá wa dá sí ibi tó bá gbà kọjú sẹ́yìn náà nǹkan tẹ̀yin náà bá rí tẹ̀ lérò pé òun ló ń fà á tí gbogbo ẹ̀ fi wá dà bó ṣe dà yìí ẹ dákun ẹ bá wa dá sí gẹ́gẹ́ báyìí náà ní aago 2 ló lù láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn gẹ́gẹ́ náà ní aago 2 náà ló lù ẹ bá mi dá sí lórí ètò ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí ojú òpó wa ó wà ní ṣíṣí láti bá wa dá sí. Ojú òpó wa ń bẹ ní ṣíṣí +447459353799 òun náà ni ẹ lè pè sí láti bá wa dá sí fún ètò tòní ẹ̀yin èèyàn mi níbikíbi tí ẹ bá wà ṣe bá ti ń gbọ́ wa káàkiri igun mẹ́rin àgbáyé UK lẹ́yìn wà ní ẹ wà ní Nàìjíríà ní ẹ wà ní Europe ní kò síbi tí ẹ bá wà orí WhatsApp wa òun náà ni ẹ lè pè sí láti bá wa dá sí ní orí ètò yìí à ń retí àmọ̀ràn yín à ń retí ìpè yín ohun tẹ́yin bá sì fẹ́ bá wa sọ ẹ lè pè wọlé bẹ́ẹ̀ sì lè fi àtẹ̀jíṣẹ́ ẹ lè fi ránṣẹ́ àmọ́ kó lè kún mú bí ìdodo ẹ̀fọn dáadáa òun náà la fi máa ń rọ̀ pé láti bá wa pè káwọn èèyàn wa náà kí wọ́n lè gbọ́ yóò sún sàn ju pé à ń kà á sí etí àwọn èèyàn wa lọ. À ń kà á sí etí àwọn èèyàn wa lọ. Ní bàbá ìfà. Kí ló fà á tó fi ń rí bẹ́ẹ̀ bí ìgbéyàwó ṣe ń dàrú lóde òní ó kọjá kàsí àrà ó kọjá sísọ ṣé àìní sùúrù obìnrin ni ká pè ní àbí ká sọ wípé àwọn ọkùnrin gan ni ò tiẹ̀ ṣetán àti gbéyàwó sílé àbí ká sọ wípé àwọn obìnrin bóyá ọwọ́ wa gan ló ti ń wá bóyá àìní sùúrù ni o àbá àìní faradà àìlèbọ́kọ forí rọ̀ nǹkan bóyá òun ló fà á tó fi rí bẹ́ẹ̀ àbí
àwa ọkùnrin gan la ṣetán láti ṣe ojúṣe wa gẹ́gẹ́ bí ọkọ ló fà á sí ìgbéyàwó tó fi ń da òjúrú ní òde òní. Ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí, ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àká síta fún àwọn èèyàn wa nìkan tí ẹ̀yin náà bá fẹ́ bá wa sọ lórí ẹ̀. Ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí ní báyìí láti bá wa pè wọlé, láti bá wa dá sí i. Láyé ẹjọ́ òun ṣé ó wà bẹ́ẹ̀ àbí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ nígbà náà, àbí ká sọ wípé ojú tí ò tí ì là ń gbà náà ni ò jẹ́ ká mọ̀ wípé irú nǹkan bẹ́ẹ̀ náà ń ṣẹlẹ̀ ní ayé ìgbà náà, àbí ká sọ wípé ọ̀làjú ló fà á tó fi dà bó ṣe dà yìí. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ kí ẹ bá mi dá sí i lórí ètò fún tòní, ẹ bá ń dá sí i. Ojú òpó ń bẹ ní ṣíṣí, ẹ dẹ̀ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ àká síta fún àwọn èèyàn wa láti jẹ́ kí wọ́n gbọ́. Iléeṣẹ́ wa à ń retí àtẹ̀jíṣẹ́ yín tàbí àmọ̀ràn yín àbí nǹkan tẹ́yin náà lérò pé òun ló ń dá gbogbo ọ̀wọ̀ọ̀wù ilẹ̀. Ojú òpó wa ó sì ń bẹ ní ṣíṣí lórí WhatsApp náà lẹ ti lè gẹ́ẹ̀tì wa, orí WhatsApp ni WhatsApp only náà ni ẹ lè pè wá sí +44 74 59 35 3799 òun náà ni ó gbé pè wọ ojú òpó yìí. Ọkàn balẹ̀ ìwọ máa lónìí mi, orí tèmi yé lọ́mọkàn balẹ̀ ìwọ máa lónìí mi. Orí tèmi yé lọ́mọkàn balẹ̀ ìwọ máa lónìí mi, lórí tèmi yé lọ́mọkàn balẹ̀ ìwọ máa lónìí mi, lórí tèmi yé lọ́mọkàn balẹ̀ ìwọ máa lónìí mi, lórí tèmi yé lọ́mọkàn balẹ̀ ìwọ máa lónìí mi. Olúwaṣọlá Ọlárẹ̀wájú, mo kí yín ẹ káàbọ̀ sórí ètò abala ìdílé aláyọ̀ náà láwa ẹni níbi tá a ti ń sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó, ohun tó ń fa ìgbéyàwó tó fi tètè ń túká lóde òní, kí ló fà á tí ìgbéyàwó fi tètè ń dàrú lóde òní. Nígbà ayé àwọn bàbá wa ṣé ó máa ń rí bẹ́ẹ̀ náà àbí kì í fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ńgbà náà káwọn bàbá wa ó kọ̀yàwó, a sì rí wọn wọ́n fẹ́ mẹ́ta wọ́n fẹ́ mẹ́rin tí wọ́n sì ń bá ara wọn kalẹ̀, àbí láyé ìgbà wọn náà ṣe ìkọ̀sílẹ̀ wà ńgbà náà, àbójú tí ò tí ì là ni ò jẹ́ kí ó hàn sí gbangba. Láyé òde òní kí ló fà á tó fi wá rí bẹ́ẹ̀? Ẹni tó fẹ́ yàwó gangan kò rí mánéèjì débi ká sọ pé méjì, kí ló wá dé tó fi rí bẹ́ẹ̀? Ṣé ọ̀làjú ni àbí ká sọ wípé àìlákìtìyàn láti ṣe gẹ́gẹ́ bí ọkọ lọ́dọ̀ àwọn ọkùnrin ló fà á sí ìgbéyàwó fi ń túká, àbí ká sọ pé àwọn obìnrin gan la ní sùúrù àbí àìlè faradà ló fà á tó fi rí bẹ́ẹ̀. Ẹ ṣeun Ọ̀túnba Olúyínká, wọ́n ní ẹ̀kú ètò Yèyé Oge Ashiru ọmọ Bọ́láńlé, mo rí yín ìyá mi, ọlọ́run ọba ó jẹ́ pẹ́. Ẹ ṣeun ṣe mo kí yín ẹ káàbọ̀ sórí ètò wọ́n dáadáa yọ̀, mo rí yín lórí ètò, gbogbo yín pátá náà ni mo rí. Ojú òpó wa sì ń bẹ ní ṣíṣí, bẹ́ẹ̀ náà bá fẹ́ bá wa dá sí i lórí ètò, àmọ́ kó tó di pé a mọ̀ gba ìpè wọlé àbí káwọn èèyàn mọ̀ pè wọlé, ẹ̀jẹ̀ ń sáré dé òkè lọ́nà ká sáré polówó ọjà, mú padà bọ̀ náà. Ó gbilẹ̀ káàkiri àgbáyé, ó
wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájọ bugbájẹ, ètò tó ń pè délérò, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization, Authentic Entertainment Organization. àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe. FMC fún ìnáwó yín, ẹ fẹ́ alága fún engagement yín, ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín. ẹ má làágùn jìnnà mọ́. Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín. ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín. event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín. ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́ tí ẹ̀ tí wò pé bò lè ṣe fẹ́ ṣènáwó yín. ẹ má mí kan mọ́, ẹ má fòyà, ẹ má bẹ̀rù. Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe, fún gbogbo ìnáwó yín. ẹ má làágùn jìnnà, wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín. wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín, wọ́n bá yín mú MC, alága ni, olórin ni, children entertainer ni, gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn. Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín. ẹ̀yin ẹ pè wọ́n lónìí, kò síbi tí ọwọ́jà wọn ò dé. ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí, tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk. wọ́n ń bẹ lórí Twitter, wọ́n ń bẹ lórí Facebook. bẹ́ẹ̀ ni kò sí, ẹ pè wọ́n lónìí. gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín, ìrọ̀rùn ló bá dé. ẹ kàn sí wọn lónìí. Authentic Entertainment Organization, ìrọ̀rùn ló bá dé. ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí, kẹ́sì rí i pé rere lolúwa. ẹ ṣeun ṣe ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà wa. ẹ ṣeun ṣe mo dúpẹ́ iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV fún gbogbo ìpolówó ọjà yín. ẹ láǹfààní láti pè wá gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńlá, iléeṣẹ́ kéékèèké, fún gbogbo àwọn tẹ̀ ń tà àtẹ̀fẹ́ káwọn èèyàn gbọ́ kí wọ́n mọ̀ nípa ìyẹn ṣáà ti bá wa dòwò pọ̀ lónìí. káfi tiwa káfi gbé tiyín lárugẹ, ká bá yín polówó ọjà yín kí gbogbo ayé gbọ́, kí wọ́n sì mọ̀ tí ẹ̀ ń tà lọ́dọ̀ yín. ẹ lè pè wá lórí WhatsApp wa lórí +4474 59353799 fún gbogbo ìpolówó àti ìkéde tẹ́ ẹ bá fẹ́ ṣe. gbogbo ẹ̀yin iléeṣẹ́ ńlá, iléeṣẹ́ kéékèèké,
tẹ́ fẹ́ polówó ọjà yín ẹ kàn sí wa lónìí iléeṣẹ́ yín tẹ́ fẹ́ kẹ́ká yóò gbọ́n pẹ̀ ẹ kàn sí wa gbogbo ẹ̀yin nílé ìjọsìn oníṣọ́ọ̀ṣì ní mọ́ṣáláṣí tẹ́ fẹ́ káwọn èèyàn mọ̀ ìsọjí lẹ fẹ́ ṣe ní àjọ̀dún ní ìkórè ní ẹ kàn sí wa lónìí ká bá yín polówó ẹ̀ owó òdàkọ̀mú owó tabúẹ́ òun náà ni a fi bá yín polówó ẹ̀ níléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV ẹ gbé gbogbo polówó yín wá ká bá yín polówó ẹ̀ kí gbogbo ayé ó gbọ́ kí wọ́n sì mọ̀ nǹkan tí ẹ̀ ń tà lọ́dọ̀ yín ẹ̀yin náà bá wa dòwò pọ̀ lónìí ẹ sì rí pé rere lọ́lọ́run iléeṣẹ́ Authentic Entertainment Organization fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe lábẹ́ àkóso èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ìyá àbàdàn náà ni ẹ fẹ́ alága àdúrà alága àjókòó ẹ fẹ́ MC fún ìnáwó yín ni fún ọjọ́ ìbí ìgbéyàwó ìkómọjáde ìrántí òkú àgbà àjọ̀dún ìjọ àjọ̀dún ẹgbẹ́ lẹ fẹ́ ṣe ni tí ẹ fẹ́ kí àwọn èèyàn kí wọ́n gbọ́ nípa rẹ̀ ẹ kàn sí wa lẹ́nìí níléeṣẹ́ wa Authentic Entertainment Organization event káfi tiwa káfi gbé yín lárugẹ event planner lẹ́fẹ́ ni ẹ fẹ́ olórin ẹ̀sìn ni ẹ fẹ́ olórin pátí fún ìnáwó yín ẹ kàn sí wa lẹ́nìí níléeṣẹ́ wa Authentic Entertainment Organization kò síbi tí ẹ pè wá sí nígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tí àní débẹ̀ láti wá bá yín darí ayẹyẹ yín kò síbi tí ẹ pè wá sí tí ọwọ́jà wa òde á débẹ̀ á sì wá bá yín darí ìnáwó yín ẹ̀yin náà kàn sí wa lónìí ní iléeṣẹ́ wa Authentic Entertainment Organization event káfi tiwa káfi gbé tìyín lárugẹ ẹ jẹ́ ká bá yín polówó ẹ jẹ́ ká bá yín gbé ìnáwó yín ká bá yín gbé lárugẹ a wà lórí Instagram Authentic Events Organization ẹ follow wa ẹ like yẹ a wà lórí Facebook page Authentic Entertainment Organization event lórí Facebook page ẹ like ẹ follow ẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tẹ́ lè pè mí sí náà ní 079-080-25944 079-080-25944 òun náà ni ẹ lè pè mí sí fún gbogbo ayẹyẹ tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ̀yin náà bá wa dòpọ̀ lónìí ẹ sì rí pé ọlọ́run ọba ó ń fún wa ṣe níléeṣẹ́ Authentic Entertainment Organization ọ̀gbẹ́ni Abíọ́dún Sàlámì mórí yín o bàdà ọbámọdé ẹ ṣeun mórí yín ẹ káàbọ̀ sí orí ètò yìí ẹ bá wojú aago yín báyìí ẹ rí pé aago méjì náà ló ti ré kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV tá a bá rí nǹkan tẹ́yìn náà fẹ́ bá wa sọ nípa òyìn tá a sọ yìí pé kí ló fà á tí ìgbéyàwó tó fi tètè ń dojúrú lóde òní nígbà yí àwọn bàbá wa ìyá wa nígbà náà wọn a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta tí ìgbéyàwó náà sì ń tọ́jọ́ tẹ̀mí ẹ̀ ń gùn tó ń bímọ tí wọ́n ṣe dáadáa àmọ́ láyé òde òní kí ló fà á tí ìgbéyàwó tí kì í fi tọ́jọ́ mọ́ tí kì í dalẹ̀ ká tó túká ṣé ká sọ wípé lọ́wọ́ ọkùnrin ló wà ní àbí ká sọ pé lọ́wọ́ àwa obìnrin òun ló wà torí pé obìnrin mi àní kò tọ́kọ ṣe kò lè ṣojúṣe kò ṣe gbá torí ìdí èyí òun ò lè fẹ́ mọ́ ọkùnrin mi náà sì mọ ní kì í ṣe ìyàwó gidi kò lè bá mi forírọ kò ń ṣe ìyàwó onífaradà tí òun náà sì mọ ní òun ò lè ṣe tóun náà tún bá tiẹ̀ lọ ṣé eléyìí ló ń fà á tí ìgbéyàwó fi tètè ń túká lóde òní àbí àìfimọ̀ṣọ̀kan àìnífaradà pẹ̀lú ara wọn ló ń jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ̀yin èèyàn mi náà ni mo fẹ́ kẹ́ ẹ bá ń dá sí lórí ètò yìí ojú òpó wa ó ń bẹ ní ṣíṣí láti pè wọlé orí WhatsApp náà lẹ lè pè wá sí +447459353799 ẹ sì lè fi àtẹ̀jíṣẹ́ yín náà lè fi ránṣẹ́ kí a kà síta Kadijat Ọ̀pálọ́lá ẹ ṣé mo rí yín ẹ káàbọ̀ sórí ètò.
ọjọ́ ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ aago 2 náà ló kọjá ìṣẹ́jú 17 bọ́wọ́ ara ẹni bá wa dá sí bó bá sì tún ti jọ́ mẹ́jọ tá a bá rí àtúmọ̀ tẹ̀síwájú ní orí ẹ̀ ní abala rẹ̀ ní èyí tí a gbé wá lónìí fún abala ìdílé aláyọ̀ bó bá tún di níjọ́ mẹ́jọ àtún tẹ̀síwájú ní orí ẹ̀ àmọ́ lábala tó kẹ́yìn lórí ètò yìí náà ní abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá òun náà ni abala tó kàn ní orí ètò yìí bàbá sì débẹ̀ òun náà ni abala tó kàn lórí ètò a ní ìṣẹ́jú díẹ̀ sí tí a fi mọ̀ dágbére díẹ̀díẹ̀ ní orí ètò àmọ́ abala tí ó kàn lórí ètò yìí òun náà ni abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ni òun náà ni ó kàn tí a kàn lu agbami ẹ̀ báyìí mo sọ fún yín pé àṣà Yorùbá àṣà tó dùn ni ẹ jẹ́ ká gbé àṣà Yorùbá ẹ jẹ́ ká mọ̀ gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà tó dùn tó ní àrìnrìn ni ẹ má jẹ́ kí a mọ̀ fa ọwọ́ àṣà Yorùbá ẹ má jẹ́ ká fọwọ́ àṣà wa ẹ má jẹ́ ká fọwọ́ ẹ̀ sẹ́yìn ẹ jẹ́ kí a kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá ẹ jẹ́ ká kọ́ wọn bá àti ṣèdè wa ẹ jẹ́ ká kọ́ wọn níṣe àti àṣà wa ẹ jẹ́ ká fi èdè Yorùbá ẹ jẹ́ ká fi kọ́ wọn ẹ jẹ́ ká kọ́ wọn bá àti kíni nílẹ̀ Yorùbá bó bá jọ ọmọ ọkùnrin ni ẹ jẹ́ ká mọ̀ wípé béèyàn bá fẹ́ kí àgbàlagbà èèyàn dọ̀bálẹ̀ ni ẹ má jẹ́ ká ṣèṣe pé a wà lókè ọya a wà lókè òkun a wà níbi tójú òtítọ́ wa níbi táwọn bàbá àbí ìyá wa ò ti rí wa ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa ní èdè wa ẹ jẹ́ ká kọ́ wọn ní àṣà wa ẹ jẹ́ kí wọ́n mọ àṣà àtìṣe wa nílẹ̀ Yorùbá torí pé ẹni tó sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ Yorùbá ilẹ̀ Yorùbá orírun wa ni níbi tá a ti wá ẹ má jẹ́ kí àṣà wa kó parun bẹ́ẹ̀ bá rẹ́ lòmíì lókè òkun kódà tipátipá báyìí lẹ́fi gbọ́ Yorùbá ẹyọkan lẹ́nu ẹ̀ torí kíni àwọn aláwọ̀ funfun gan wọ́n ń gbàṣà wọn lárugẹ àwọn aláwọ̀ funfun wọn ò fi àṣà wọn ò fi kọ́ṣọ́ wọn ò fi ṣeré kí ló wá dé àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé àṣà wa ò wá jọ wá lójúmọ́ ẹ jẹ́ ká máa gbé àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ níbikíbi tá a bá wà níbikíbi tá a bá dé ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ọmọ Yorùbá àtàtà ni wá níbi ìsọ̀rọ̀ wa ní ìṣe wa ní ìmúra wa ní ìkíni ní bá a ti kíni láwùjọ bá a ti múra tí yẹni ọmọ Yorùbá àwọ̀ tòkè tilẹ̀ báyìí nílùú àti bùbá tó dúró sí àwọn ìyá wa wọn ò tún fìpèlé lé sí gbogbo ẹ̀ tí ó dùn rẹ́gí tí gèlè náà ó sì wà lórí tí ó yẹrí àwọn bàbá wa bọ́ bá múra ẹ rí pé bọ́ bá wọ bọ́ ṣòkòtò àtẹ̀wù ẹ rí pé bọ́n bá ti fi fìlà sí kò ì tí ì pé torí pé kò ì pé nímúra ọmọ Yorùbá ẹ jẹ́ kí a gbé àṣà wa ẹ jẹ́ kí a gbé lárugẹ àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká kọ́ wa ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa bá ti kíni bá ti ṣèdè Yorùbá àwa pàápàá tá a jẹ́ òbí ẹ jẹ́ ká wá fúnra wa gan kọ́ra wa ní àṣà wa ṣebí wọ́n ní ọmọ ò lè bá pèlè ìyá rẹ̀ kó ṣaṣọ dá ìyí tá a bá ti ṣe lójú àwọn ọmọ wa náà làwọn náà mọ̀ wò ni wọ́n fi mọ̀ wò wípé àkódà ó dàbí wípé bàbá mi àti ìyá mi wọ́n fẹ́ràn àṣà wọn àwọn náà ó sì tẹ̀síwájú láti lè jẹ́ kí àwọn náà gbé ní àrùgẹ àṣà Yorùbá dùn ẹ jẹ́ ká gbé àṣà wa ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ ṣeun Khadijat Ọ̀pálọ́lá mo kí yín Bọ́láńlé Àkàndé mo rẹ́yìn náà lórí ètò gbogbo yín pátápátá òun náà ni mo kí pé ẹ káàbọ̀ sí orí ètò yìí abala àṣà wa níbẹ̀ náà ni àwa yìí àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá òun náà ni àṣà tó ń lọ́wọ́lọ́wọ́ náà ni ètò tó kàn báyìí ní iléeṣẹ́ wa mò ń bọ̀ náà. Bàbá Ọlọ́run. Mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, jẹ̀bi ewé rẹ̀ mo ṣe bàbá Ọlọ́run. Mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, ọjọ́ bí ewé rẹ̀ mú o, mo ṣe bàbá Ọlọ́run. Mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, ara mú bá dé ìrètí o, mo ṣe bàbá Ọlọ́run. Mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run, mo ṣe bàbá Ọlọ́run. ẹ ṣeun bàbá mi Ọ̀túnba Olúyinká Waheed
àṣà wa kò gbọ́dọ̀ parun bẹ́ẹ̀ ni àṣà wa ò gbọ́dọ̀ bàjẹ́ kò gbọ́dọ̀ parun ẹ jẹ́ ká gbé àṣà Yorùbá ẹ jẹ́ ká gbé lárugẹ nílé lóko lẹ́yìn odi níbikíbi tá a bá wà wọ́n lẹ́ni tó bá fọwọ́ òsì júwèé lé bàbá rẹ̀ ọmọ àlè ni ó fọwọ́ òsì júwèé ní ibo lé bàbá rẹ̀ ibẹ̀ náà ni ibẹ̀ ni ọwọ́ òsì yẹ́ mọ̀ fi nàka síbẹ̀ àmẹ́ni tó bá jọmọ ọkọ yóò mú yín dágbolé wọn ni yín agbolé bàbá mi rèé ibi tá a bí mi sí nìyí ó jẹ́wọ́ ọmọ ọkọ nù ẹ jẹ́ ká gbàṣà wa lárugẹ ẹ jẹ́ rántí ibi tá a ti bí wa torí pé àṣà ti ṣe ẹni náà fi ń morírun ẹni níbi tá a ti ṣẹ̀ wá àwọn ẹlòmíràn ìlà ni ọmọ fi dá wọn mọ̀ wọn bá ti ríra àlọmọ agbolé lágbájá ni bọ́n bá rẹ́ lòmíì bọ́n bá ti gbókọ rẹ̀ wọn ní Ọ̀pátúndé Àyàndìran bẹ́ẹ̀ ló lẹ́tì mọ̀ wípé ọmọ eléyìí ọmọlé aláyàn ni ọmọ eléyìí ọmọlé ọlọ́jẹ̀ ni ọmọ eléyìí ọmọlé ọlọ́sùn ni ọmọlé ọlọ́ya rèé bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ àmọ́ lóde òní àti ọ̀làjú ó ti jẹ́ ká gbàgbé àṣà wa ó ti jẹ́ gbàgbé àṣà. Ọlọ́run ọjọ́ bí ewé rẹ̀ mú o mo ṣe bá fọlọ́run. wọ́n ní bí ajá bá jábọ̀ ajá jùbà fún olóko ní. àwọn àgbẹ̀rò kó wọ́n ti júbà fẹ́ pẹ̀. àgbẹ̀ tí ò júbà fẹ́ pẹ̀ sẹ́ni ọ̀pá bẹ́ẹ̀ lójú pẹ́lẹ́ tó lẹ̀. lónìí mo rí ìbà fọlọ́run ọba bẹ̀dá ayé ọba bẹ̀dá ọ̀run. ọjọ́ ọmọ aláwùrà bí ṣe fi. bọ́bá tiẹ̀ ń dárúkọ àṣà Yorùbá ẹlòmíì ò mọ nǹkan tí wọ́n ń pè láṣà kí là ń pè láṣà Yorùbá níbo làṣà Yorùbá níbo ló ti wá àṣà Yorùbá ohun tá adélé ayé bá ni adélé ayé bá àṣà wa ni ó ti ń bẹ láti ìgbà àwáṣẹ̀ wá àti ìgbà àwáṣẹ̀ làṣà Yorùbá ti wà àwa náà sì ṣe kí ni a sì tún dé bá àṣà Yorùbá náà sì tún tẹ̀síwájú ẹ rí wípé tá a bá ń sọ̀rọ̀ á ní ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe òun làgbà á bá nílé ayé ni òun ní ẹ̀sìn táwọn bàbá wa tí wọ́n kọ́kọ́ ń ṣe nígbà wáṣẹ̀ ìṣẹ̀ṣe làwọn bàbá wa ń ṣe kálukú ló ní nǹkan tí wọ́n ń sìn tí wọ́n ń bọ nídìílé wọn tó jẹ́ wípé òun náà ni wọ́n gbàgbọ́ òun ni wọ́n gbàgbọ́ tí wọ́n sì ń sìn aláwọn tó yẹ pé Ọlọ́bàtálá ni wọ́n onífá ni wọ́n oníṣàngó ni wọ́n ọlọ́ya ni bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ tó sì jẹ́ wípé Elédùmarè náà ni gbogbo wọn ń ké pè àmọ́ nígbà tí ọ̀làjú dé àwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ní wọnú ara wọn ẹ ṣeun Ọmọyọ̀ọ́lá Rẹ̀mí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò àwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ní wọnú ara wọn ibẹ̀ láti rẹ́sìn ìmàle a sì rẹ́sìn ọmọlẹ́yìn onígbàgbọ́ láyé ìgbà náà àwọn bàbá wa àwọn ẹlẹ́sìn tabanákù ni àwọn bàbá wa mọ̀ pé ẹ̀sìn onígbàgbọ́ nígbà náà wọn aláwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn tabanákù ìní ọtún sì dé òun nígbà ayé àwọn bàbá wa. ẹ ṣeun bàbá mi Prophet Fẹ́mi John ẹ ṣeun mo kí yín bàbá mi ẹ kú iṣẹ́ Olúwa Ọlọ́run yóò máa sọ agbára dọ̀tun. àṣà wa ó ti wà láti àdáyébá àtayébáyé òun ni àṣà wa ti wà tó sì jẹ́ wípé òun náà ni àwa náà dé bá dèní elénìí àmọ́ púpọ̀ nínú àwọn èèyàn wa láti gbàgbé àṣà wa púpọ̀ nínú àwọn ọmọ Yorùbá láti gbàgbé àṣà láti gbàgbé ilé àrántí nǹkan tó ń jẹ́ àṣà tó ń jẹ́ ìṣẹ̀ṣe mọ́ kò sì yẹ kí a fọwọ́rọ́ àṣà wa ká fọwọ́rọ́ tì sẹ́yìn ẹ ṣeun Ọmọbọ́láńlé Àkàndé wọn ni Ọlọ́run a máa fún yín ṣe bàbá mi Alfa Abdul-Jalil Abdulrasheed òkìyín wọn ni Allahu Akbar àmọ́ síbẹ̀síbẹ̀ nígbà tó jẹ́ wípé kálukú wa àti wá yà síbi tí a fẹ́ yà sí tí onímọ̀lé ti lọ onígbàgbọ́ ti lọ àmọ́ síbẹ̀síbẹ̀ èyí tó wá jẹ́ àwọn àṣà wa ọ̀pọ̀lọpọ̀ ló ti pa àwọn orò ìdílé náà ti pa wọ́n tì tí wọ́n ṣe wọ́n mọ́ ọ̀pọ̀lọpọ̀ ló ti pa àwọn ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe nínú wọn tó ti pa tì tán ṣe mọ́ tó jẹ́ wípé àti ń ṣe Islam àti ń ṣe Kristẹni àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn nǹkan tó jẹ́ àṣà wa kò yẹ ká gbàgbé wọn tàbá ń sọ̀rọ̀ nípa ìmúra ìṣaralóge ká sọ Yorùbá kó dán mọ́rán kó yanrantí
lára àwọn nǹkan tá a fi lè gbé àṣà wa lárugẹ nu. ká kọ́ àwọn ọmọ wa lédè wa ètò ìkíni bá a ṣe lè kíyàn. ẹ rí wípé ètò ìkíni nílẹ̀ Yorùbá ó pín sọ́nà oríṣiríṣi. bá a bá jí làárọ̀ ó ní bá a ti kíyàn, bó bá dọwọ́ ọ̀sán ó ní bá a ti kíyàn lẹ̀ Yorùbá, bó bá dìyálẹ́ta ó ní bá a ti kíyàn, bó bá wá dọwọ́ alẹ́ gbèrè ó ní bá a ti kíyàn. bí Yorùbá bá ń jẹun lọ́wọ́ ó ní bá a ṣe lè kí ẹni tí ń jẹun. bẹ́ẹ̀ni bí a bá rẹ́ni tí ń lo oko ó ní bá a ti ń kí wọn. bá a bá rẹ́ni tí tẹ́ pé ó ń dirun lọ́wọ́ ó ní bá a ṣe ń kí wọn. lára àwọn nǹkan yìí tá a bá ń ṣe wọ́n òun ni ó jẹ́ ká jẹ́ pé a jẹ́ kí àṣà Yorùbá ó parun. bẹ́ẹ̀ bá bí ọmọ mi tó jẹ́ ọmọ Yorùbá léèrè wípé ẹni tí ń dirun tó jẹ́ onídìrí pé bóò la ṣe ń kí wọn bá a bá wọn ní lẹ́nu iṣẹ́ tí wọ́n ń dirí lọ́wọ́. ọmọ mi yóò tẹ̀wọ́ ni yóò máa ní kí ni ẹ kú iṣẹ́ ni, a ní ẹ kú iṣẹ́ ni. àmọ́ nílẹ̀ Yorùbá àwọn bàbá wa àwọn ìyá wa nígbà náà bá a bá rẹni tó ń dirun lọ́wọ́ tí ń dirun tí ń ṣerun lẹ́ṣọ̀ọ́ fúnyàn wọ́n á ní ojú gbòòrò. ẹni tó wá ń dirun náà ó sọ wípé òòyà ó yá o. ìyún ni wípé ẹ mọ̀ wípé irun téèyàn ń là, ẹni tí ó dirun ẹ mọ̀ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa fi ìlarun wọ́n máa fi là ni. ìyún ni wípé ẹni tí wọ́n ń là ó gbòòrò òun náà ó sì wá mọ́ dáhùn pé òòyà ó yá pé yóò yá jáde bá àti kíyàn ní ilẹ̀ Yorùbá. bá a bá rẹ́ni tí ń lọ oko ọdẹ ó ní bí Yorùbá ṣe kí wọn nílẹ̀ Yorùbá. bá a bá ráwọn tí ń lọ dẹ́mu ó ní bí Yorùbá bó ṣe ń kí wọn. àmọ́ mú nípele ìpele ní sísẹ̀ntẹ̀lé náà ni àmọ́ mú torí pé ìtọ̀sẹ̀ lọ́lọ́yọ́ wọ́n ní tá a bá ta àmọ́ tọ́ ni torí tá a bá tọ́ yọ padà wá dẹran onídìní. àmọ́ kó mọ̀ bá wà dà bẹ́ẹ̀ àmọ́ wa mú ní kọ̀ọ̀kan lẹ́sẹẹsẹ tá a mọ̀ fìjọ kọ́ra wa ní orí ètò yìí. àmọ́ àṣà Yorùbá àṣà tó dùn ni àṣà tó dáa ti gbọ́ngbọ́n tó kàn sínú ẹ̀. lórí ètò yìí a mọ̀ mú gbogbo ìwà fún wa ní sísẹ̀ntẹ̀lé lọ́lọ́kan ọ̀jọ̀ kan tí kan ò sì ní jọra wọn. bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí aago 2:00 náà ló lù. mo ní bí ìṣẹ́jú bíi 5 sí lórí ètò yìí kí n tó máa dágbére fún tòní. fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń bẹ lórí ètò tẹ́yìn náà ń gbọ́ mi, kí là ń pè ní àṣà Yorùbá? kí ni àṣà Yorùbá? kí ni àṣà Yorùbá? bàbá mi Ọ̀túnba wọ́n ní òòyà ó yá, bẹ́ẹ̀ ni bàbá ti kí wọn wípé ojú gbòòrò wọn ní òòyà ó yá o. ẹ ṣeun bàbá mi Ọ̀túnba Olúyinká. bá a bá rí ẹni tí ń roko lọ́jà, tá bá rẹ́ni tí ń roko àwọn àgbẹ̀ tí wọ́n wà lóko, bóò ni Yorùbá bóò la ṣe mọ́ kí wọn, bóò la ṣe ń kí ẹni tí ń bẹ lóko, bóò la ṣe mọ́ kí wọn. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò mí ká mọ̀ mú bọ̀ díẹ̀díẹ̀ náà a mọ̀ mú díẹ̀díẹ̀ ni tí ó fi lè mọ̀ yé wa. ẹni tó ń bẹ lóko bóò ni Yorùbá ṣe máa ń kí wọn láàrin ìṣẹ́jú 5 tó kù tá a fi mọ̀ dágbére. àgbẹ̀ tí ń lọ oko tó wà lóko tá a bá fẹ́ kí bóò la ṣe kí. bàbá mi àrẹ́pà ògún ìyún ní fún ọdẹ. àrẹ́pà ògún ìyún ní fún ọdẹ tí ń lo oko ọdẹ. àmọ́ tá a bá sọ̀rọ̀ nípa àgbẹ̀ bóò la ṣe kí àgbẹ̀ tó bá wà nínú oko. bàbá mi Ọ̀túnba wọ́n ní àrẹ́pà ògún o fún àwọn ọlọ́dẹ tí wọ́n lọ sí oko ọdẹ. àmọ́ àgbẹ̀ tó wà lóko bóò la ṣe kí àgbẹ̀, bóò la ṣe kí àgbẹ̀, bóò la ṣe kí wọn. ìwọ lọ́bẹ̀ náà dákun máa padà lẹ́yìn ìtajà dáwùrà sí dákun máa padà lẹ́yìn ìlú. ọ̀dà wọn lọ fún mi lójú lọ ní kí n máa fi rí ọmú mi létí pé kí n máa fi gbá ọmú mi lẹ́nu pé kí n máa fi sọ̀rọ̀. yóò kí n rẹ̀ fún ọdún wá ní kí n máa fẹ́dọ̀ mú náà kọ́ èsì ààrẹ fún aláǹtí àgbà. abala àṣà wa náà láwà yìí lórí ètò
ètò yìí ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ó náà ní abala tó kẹ́yìn lórí ètò fún tòní abala tó kẹ́yìn lórí ètò fún tòní ẹ ṣeun bàbá mi Ọ̀túnba Àròkọ Bọ́dúndé o bẹ́ẹ̀ ni Àròkọ Bọ́dúndé o bá a ṣe kí àwọn àgbẹ̀nu àgbẹ̀ tá a bá lóko tí ń roko tí ń kọbè tí ń dáko bàbá fẹ́ kí wọ́n á ní Àròkọ Bọ́dúndé o ìyún ni wípé oko tí ń ro nǹkan tí ń gbìn pé nígbà tọdún ó bá fi yípo iṣu ó ti ta àgbàdo ó ti yọmọ gbogbo ẹ̀ yóò bọ́dúndé ẹ ṣeun bàbá mi ojú òní tì yín àṣà Yorùbá dùn àṣà Yorùbá dùn ó dùn lédè ó dùn láṣà ẹ rí i pé àwọn tó jáláwọ̀ funfun gan tó jẹ́ àwọn ìlú míì wọ́n ti ń kó àṣà àwọn ọmọ Yorùbá bẹ́ẹ̀ bá róyìnbó míì tó bá múra tán bí mo ṣe múra yìí tó wé gèlè tó ṣe gbogbo ẹ̀ tún mọ̀ wò ní báyìí pé àbẹ́yìnbó kọ́ ni oúnjẹ wa gan tó jẹ́ oúnjẹ jíjẹ wa àwọn tó jáláwọ̀ funfun wọ́n ń jẹ tẹ́ ẹ bá pè wọ́n sóde àríyá ibi àwọn ìrẹsì tá a yí láta àwọn ọkà tá a rò tó ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ dáadáa àwọn iyán tá a rò dáadáa tó tá a gún tó ṣe lẹ́bẹ́lẹ́bẹ́ ẹ rí wípé òun làwọn gan mọ̀ tọ́ka sí pé àwọn fẹ́ jẹ gbogbo èmi ni ewé ni búrẹ́dì nǹkan kan tẹ́ ẹ kéwé sínú rẹ̀ tẹ́ ẹ kó gbogbo ẹ̀nú rẹ̀ tẹ́ ẹ kó gbogbo mèdèmédè sórí ẹ̀ tẹ́ ẹ kó sẹ́gbẹ́ kan ẹ rí páwọn míì nínú wọn gan mọ̀ fọwọ́ yẹ sẹ́gbẹ́ kan ni àwọn èyí tẹ́yìn gan gbé kalẹ̀ àwọn ẹran tẹ́ ẹ ti yí láta àwọn ìrẹsì tẹ́ ẹ ti yí láta tí gbogbo ẹ̀ ń ta sánsán ẹ rí i pé làwọn gan mọ̀ tọ́ka sí iyún ò ní wípé àwọn gan ń gbádùn àṣà wa wọ́n ń gbádùn ṣe wa bá a ti ń ṣe bẹ́ẹ̀ ló ń wù wọ́n àwa tá a wá jọmọ onílé gan wọ́n ń kọ́ ẹ̀dákùn bò láti ṣe sí èmi àti tá a jọmọ onílé bò la ṣe ṣe sí àwọn míì ò mọ̀ ní ìyá àbàdàn ó yẹ kéde yóò tiẹ̀ ti kúrò lẹ́nu ìwọ́n ní ìwé ìrìnnà mi gángan nù èdè ẹnu mi ìwé ìrìnnà mi nù bọ́ bá ti lè bọ́ọ̀lẹ̀ báyìí bọ́ bá ti kú òun bẹ́ẹ̀ báyìí wà láì kan míì ti wọ́nù máa ní àmọ́ ẹsẹ̀ ìjẹunra mọ́ bá yí bó ti ń yí kò lè kú òun bẹ́ẹ̀ o ibẹ̀ pé ibi tá a dàgbà sí ni ibi tán bí a sí omi ibẹ̀ la mú àkú òun bẹ́ẹ̀ àgbébòmí ibẹ̀ náà la gbé ìyún ní wípé ìyún ní ìwé ìrìnnà ọkọ̀ wa tí wọ́n fi mọ̀ pé dájú sáká ọmọ Yorùbá ọmọ Ìbàdàn lélẹ́yìí ẹ má jà gbàgbé ilé ẹ má jà gbàgbé àṣà wa bàbá mi Tìjàní Músíbà Ògúnlóyè mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ibi tá a fi àdàgbà ètò yìí ta ìrọ̀sí lónìí rèé bó bá di níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run ẹ pàdé mi láago kan lágbára ṣe Èdùmàrè láago kan ní ọjọ́ Monday tó ń bọ̀ ọjọ́ Ajé ní aago kan ọ̀sán títí di aago 2:00 ó náà ní kẹ́ ẹ tún pàdé mi níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba bá ti mọ sí náà rèé tí ó sì mọ dùn tí ó mọ yẹ wá lágbára títóbi Ọlọ́run ọba ẹni tí ò bá ti gbọ́ ẹ bá ń sọ fún ọ pé ètò ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà wa yóò máa wáyé láago kan ní Nigerian time náà ni ó máa wáyé nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò tẹlifíṣàn nílùú UK àmọ́ lọ lónìí a tún padà níjọ́ mẹ́jọ pẹ̀lú ògùn Ọlọ́run ọba èmi náà ní ìmọ̀ wáyé náà ní ìmọ̀ bá o ojú tẹ fi wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di kò ní dè tẹ̀ náwó sí ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá àníri ń gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára ṣe Èdùmàrè ibi ò ní bá wa o ìdààmú ò ní wọlé tọ̀ wá lágbára títóbi Ọlọ́run ọ̀rọ̀ ìṣítí wa fún tòní náà ni pé ta ni wọ́n fà lọ́wọ́ sókè ta ni wọ́n ràn lọ́wọ́ ìwọ náà wẹ́nìkan ràn lọ́wọ́ lónìí wẹ́nìkan kí wọ́n náà ṣe láàánú kó fà lọ́wọ́ sókè lónìí kó náà jẹ́ èèyàn mọ́dà nìkan jẹ́ mọ́dà nìkan mú béèyàn bá dájẹ́ yóò dákú ìwọ náà fà nìkan lọ́wọ́ sókè bójá wọn oníbàárà tí òró ń jẹjẹ tí ọ̀rọ̀ aṣọ wọn náà ṣàánú fẹ́nìkan lónìí kí wọ́n lè san pàtì ẹ̀ pé òṣèwọ̀n tó lè ṣe lábala ìdílé aláyọ̀ tó jẹ́ abala kejì níjọ́ mẹ́jọ àtúngbé wá kí ni nǹkan tó ń fà á tí ìgbéyàwó fi ń dàrú lóde òní bó jẹ́ wípé àwọn èèyàn wa wọn àti ẹ̀fí bẹ́ẹ̀ bá wa dá sí púpọ̀ àmọ́ tó bá dijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run èyí tún gbé padà wá a gbọ́dọ̀ tú kùnkùndùn rẹ̀ a gbọ́dọ̀ tú délẹ̀délẹ̀ èyí tó ń fà á tí ìgbéyàwó fi ń dàrú lóde òní tí ò fi tọ́jọ́ mọ́ àwọn bàbá wa fẹ́ mẹ́fà wọ́n fẹ́ mẹ́jọ ń gbà náà láyé ìjọ àwọn bàbá ńlá wa tí wọ́n sì ń bára wọn kalẹ̀ kí ló dé tó jẹ́ wípé wọ́n sì ń bára wọn gbé kí ló jẹ́ orí bẹ́ẹ̀ títorí òní kí ló fà á bó bá dijọ́ mẹ́jọ lágbára Ọlọ́run àtúnṣù délẹ̀ ìsàlẹ̀ kòkò lágbára títóbi Èdùmàrè abala kẹta lórí ètò tí ṣàbala ìdílé abala àṣà wa ẹ má jẹ́ ká gbàgbé àṣà Yorùbá dùn lédè
ó dùn láṣà ẹ jẹ́ kí a gbé àṣà wa lárugẹ àṣà Yorùbá ò ní bàjẹ́ ẹ jẹ́ ká rántí pé ọmọ Yorùbá ni wá o ọmọ Yorùbá àtàtà ẹ jẹ́ ká jọ gbé lárugẹ Yorùbá ò gbọ́dọ̀ bàjẹ́ àṣà wa ò sì gbọ́dọ̀ parun ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin èèyàn wa bàbá mi wọ́n ní àìkọ́ but you don't pick kò wọlé débí ni o bàbá mi kò wọlé débí ni kò wọlé débí tàbí kó jẹ́ wípé bóyá ṣé kìí ṣe pé bóyá nọ́mbà mi lẹ lọ ń pè torí tí ẹ bá lọ ń pè nọ́mbà mi n ò ní lè gbé studio nọ́mbà wa òun láti pin síta ìyẹn tó fàánù tó bá jẹ́ pé aago tọwọ́ mi bóyá òun lẹ pè àmọ́ bó bá sì jẹ́ pé ti studio náà ni àárí pè kankan kó wọlé àmọ́ ẹ mọ̀ wọ́rì bàbá mi níjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run a ti ṣàyàn gbogbo ẹ̀ tí ó ti dúró dáadáa ẹ lè bá mi dá sí i lórí ètò àmọ́ lọ́lọ́yìn àtúpadà níjọ́ mẹ́jọ ọbẹ̀ níbẹ̀ ṣù àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ náà èmi ní mọ̀ wáyé náà náà mọ̀ báwo ẹ̀ ní gbọ́kú sí mi èmi náà ní gbọ́kú sí yín ilé òní lé wa ọ̀nà nínà wá àníri gbé sọnù bí ò ṣe bí ọmọ títí ìjọ́ mẹ́jọ tátùn fi pàdé pẹ̀lú ògùn Ọlọ́run ọba èmi náà ní mọ̀ wáyé náà ní mọ̀ bá èmi náà ń lọ lónìí wọn ò nílò ẹja tó lọ tí ò dálé omi wọn ò nílò ọlọ́kọ̀ọ̀kan tó lọ tí ò dálé odò ire báyìí náà lójú owó rire lójú wa ò rí o ikú ìpòfo àrùn èsèlẹ̀ àìsàn èsì somi àní pòfo àní ṣàìsàn àrùn ní ṣe wá o lágbára ṣe Èdùmàrè ibi ò ní wọlé tọ̀ wá wá èmi náà lọ lónìí nù á tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba títí ìjọ́ mẹ́jọ tá a tún fi pàdé ká pàdé níre ká pàdé láyọ̀ ká mọ́ dòlódì lẹ́yìn ara wa ẹ dákun bẹ́ẹ̀ bá réṣù tọwọ́ kọ́mú tó fi gọ́gùn ojú ẹ má fọmú èṣù ṣeré o èṣù ní ṣe mí kò ní ṣẹ̀yìn kò ní yà sílé èkó wa gbogbo wa títí ìjọ́ mẹ́jọ tá a tún fi pàdé ká pàdé láyọ̀ ó dìgbà kan náà ó dàbọ̀. Odùduwà pátápátá gbogbo ọmọ Yorùbá pàtàkì lórí kí jẹ́ nílẹ̀ Yorùbá fún wa pátápátá. Lọ́rọ̀ èèyàn tó bá sọ lẹ́nu ló bá kó yanu. Bí ọ̀pẹ bá sọ kònù, abọ́sọ̀ kò ibi. Ó yẹ ká mórí kí ìjọba wa. Èèyàn ò ní gbọ̀gbọ̀gbọ̀ kó mọ́mọdé bàbá rẹ̀ kí láéláé. Ṣẹlẹ̀ ní mọ̀lẹ́ bàbá mi ọ̀rọ̀ mi máa ń kó èèkàn lálẹ́ ní ọba kó máa kó tòbí lálàdé wa kó gbogbo ládé rí. Àgbẹ̀ ọlọ́run aláhùn aró, àlùkò náà ọlọ́run oṣù. Báwọn adéwò yọ ọlọ́run ìṣe bàbá wọn ní kọ́kọ́ kó kọ́ èmi ọlọ́run lórí ìlà pèsè ilé-egun ọmọ pèsè kéjì sẹ́yẹ bàbá mi pa á níjà àwà. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization. Authentic Entertainment Organization àwọn ni wọ́n máa tún dé báyìí o pẹ̀lú oríṣiríṣi ètò nílé iṣẹ́ wọn fún gbogbo ìnáwó tẹ́ ẹ bá fẹ́ ṣe FMC fún ìnáwó yín ẹ fẹ́ alága fún engagement yín ẹ fẹ́ children entertainer àbí ẹ fẹ́ olórin àsìkò àbí olórin ẹ̀mí fún ìnáwó yín ẹ má làágùn jìnnà mọ́ Authentic Entertainment Organization wọ́n tún ti gbèdé fún gbogbo ìnáwó yín ìrọ̀rùn ló bá dé fún gbogbo ayẹyẹ yín event planner lẹ́fẹ́ ni fún gbogbo ayẹyẹ yín ẹ̀yin tí ẹ̀ tí mí kan abẹ́tẹ̀ ẹ̀ tí wò pé bò lẹ ṣe fẹ́ ṣènáwó yín ẹ má mí kan mọ́ ẹ má fòyà ẹ má bẹ̀rù Authentic Entertainment Organization wọ́n ti wà nílùú London báyìí tí wọ́n fi kalẹ̀ sí fún gbogbo ayẹyẹ yín tí ẹ bá fẹ́ ṣe fún gbogbo ìnáwó yín ẹ má làágùn jìnnà wọ́n ń bẹ níkàlẹ̀ fún yín wọ́n bá yín tó gbogbo ayẹyẹ yín wọ́n bá yín mú MC alága ni olórin ni children entertainer ni gbogbo ẹ̀ pátápátá ní bẹ̀ lọ́dọ̀ wọn nílé iṣẹ́ wọn Authentic Entertainment Organization ìlú London náà ni wọ́n fìkàlẹ̀ sí fún gbogbo ibikíbi tí ẹ bá ti fẹ́ ṣayẹyẹ yín ẹ̀yin ẹ pè wọ́n lónìí kò síbi tí ọwọ́jà wọn ò dé ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 079 080 25944 079 080 25944 tàbí 07424 728 743 07424 728 743 ní àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn tẹ́ ẹ lè pè wọ́n sí tàbí kẹ́ ẹ lọ sí ímeèlì wọn lolly07@yahoo.co.uk wọ́n ń bẹ lórí Twitter wọ́n ń bẹ lórí Facebook bẹ́ẹ̀ ni kò sí ẹ pè wọ́n lónìí gbogbo ibikíbi tẹ́ bá ti fẹ́ ṣayẹyẹ yín ìrọ̀rùn ló bá dé ẹ kàn sí wọn lónìí Authentic Entertainment Organization ìrọ̀rùn ló bá dé ẹ̀yin náà bá wọn dòwò pọ̀ lónìí kẹ́sì rí pé rere lolúwa. The baddest.
ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ ètò tó ń pè délérò ètò tó ní ṣe pẹ̀lú àṣà ìròyìn eré ìdárayá ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. bẹ́ẹ̀ ni live on air for advert jingle entertainment breaking news gossip and news event promotion church program muslim program and all of your events. ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. lọ́gán ni gbogbo ayé yóò gbọ́ rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom, the classy of African community, online station best for the community, home and abroad. ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe ẹ kàn sí wa ní ìbílẹ̀ rédíò and television tiwantiwa. ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio lórí Twitter, Instagram àti Facebook. ẹ tẹ ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ ilẹ̀ tìtìtì.